dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lẹ́dùmarè ọba aláṣẹ kábíyèsí ọba tó ní àṣẹ ọjọ́ tọjọ́ fi jọ́ tó ní àṣẹ tí ìgbà fi ń gbà ọba alágbára àkìkì tán àkìkì ìṣán ògo ogún ọkọ̀ fẹ̀rẹ̀ fún káàkiri àgbáyé àbẹ̀ lẹ́dùmarè a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o àyìn ológo a kí gbogbo àwọn àgbààgbà dáradára nílùú àwọn lọ́balọ́ba àwọn àgbàálé àwọn àgbà ọ̀jọ̀gbọ́n àwọn olùjàǹgbara fún wa gbogbo àwọn onítàkùntàkùn àwọn kan wà tá a ti mọ̀ àwọn kan wà tí gbogbo tí mọ̀ táwa kan sì ti mọ̀ àti ṣàrídájú wọn àwọn tẹ́ ń rí nísìn ó ti ṣe díẹ̀ tí ọlọ́run ti tọ́ka wọn fún wa pé wọ́n á jẹ́ olùjàǹgbara fún ọmọ kóòtù òjíire. Bá a ti ń sọ èdè abínibí wa a gbìyànjú láti sọ èdè gẹ̀ẹ́sì díẹ̀ fún àwọn tó bá jẹ́ èdè gẹ̀ẹ́sì ni wọ́n gbọ́ tí wọ́n mọ̀ fọ́ ní tiwọn. We greet the Almighty Father, the Creator of heaven and earth, of all things seen and unseen, the Almighty, all-conquering battle, the Elohim of war, the only power, the only one, the first one, the one, Eledumare, Abba Yahweh, Eledumare Oba, the King. We greet all the people of eminence, our elders, fathers and mothers, honorable freedom fighters. We greet the kings, our good kings. We greet you, honorable officials and officers of the hierarchy of our custom and of our land, and even the youths of veritable character that can be poster people for the image that is our true self that we want everybody to see. We greet you. Today we are going to have a look at some scripture and some just a little caption of some historical work that has been investigated by a certain individual, and these will come together and percolate to give an idea, verifying the choice of the champion that has come to the forefront for the people that are now known as the Yoruba. Bí a ṣe sọ, a máa ṣe ètò láti wọnú àwọn àkọọ́lẹ̀ nínú àwọn ìwé tí wọ́n pè ní bíbélì àka àwọn ẹsẹ̀ kan. Àwọn iṣẹ́ kan dẹ̀ tó wà tí ọ̀gbẹ́ni kan ṣe níbì kan. Ẹni ẹ̀ ní ó lẹ́nu bẹ̀ láàrin àwọn àpéjọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ìwé pàápàá jùlọ ti àwọn tọ̀hún ìwà gbogbo àwọn aláwọ̀ funfun tó wà nínú àwọn olùkọ́ gbogbo olùkọ́ àgbà kan ń bẹ̀ ni. Tá bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí pọ̀, tá bá kà á, tá bá gbọ́n gbogbo ẹ̀ sínú àgbọ̀n, tá bá wá sẹ́ sínú ìgò, tá fi àrọ̀ tá fi sẹ́ sínú ìgò tán, tá bá máa wo nǹkan tá a kó jọ, a ó rí i pé ẹni tá a sọ pé tá a dámọ̀ tó ti wà tipẹ́tipẹ́ tó jẹ́ tó dìde tó dàbí olùjàǹgbara fún wa tó já kíkanjú fún wa kì í ṣì ní láti mọ̀ ọ́n àti sọ fún yín tẹ́lẹ̀. Iṣẹ́ kan tá a gbé jáde tẹ́lẹ̀ ńgbà kan ó ti wà ńbẹ̀ lára àwọn kíkanjú ńbẹ̀ ara ti yàn àti sọ̀rọ̀ ẹ̀ pé ó jẹ́ni tí Ọlọ́run ti gbé dìde. Èyí táwọn tó ń pera wọn ní gbogbo àwọn wòlíì wọ̀nyẹn ṣẹ̀ṣẹ̀ ń dìde nísìnyí nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọ́ tí alágbára tọ́lọ́run gbé fún wa tó ti ń pitú dẹ́ẹ̀dẹ́ẹ̀ táwọn ti ń rí gangan táwọn ṣẹ̀ṣẹ̀ wá ń jáde táwọn ń sọ̀rọ̀ nísìn. Àwa ti sọ ṣáájú bí tọ́lọ́run ṣe fi rán wa àti mẹ́nu lé ara ti fi hàn ó wà nínú iṣẹ́ yẹn ń bẹ lórí YouTube ń bẹ.
ilé tí ọ̀nà tí mo gbà lẹ́ni àkọ́kọ́ tí mo máa lo prófáìlì mi lórí Facebook yìí gangan láti fi ṣe eré lẹ́ni ibi tá ń gbà fi ṣe tẹ́lẹ̀ tá a lo orúkọ àyípadà kan síbẹ̀ nítorí àwọn nǹkan tí a ti fi hàn bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ àwọn Facebook àwọn alágbára àwọn ayé wọ́n ti ṣe iṣẹ́ àṣẹ agbára tiwọn wọ́n ti fagilé ibi apẹpẹ yẹn fún wa wọn jẹ́ àrílò àwọn iṣẹ́ tá a gbé síbẹ̀ wọ́n dọwọ́ bò ó wọ́n ní orúfin torí pé kí ni à ń sọ òótọ́ àgbo oríṣiríṣi òótọ́ jáde nípa àwọn bọ́n ṣe ń ṣe láàyè báṣubàṣu ohun tó ń ṣe tó jẹ́ ìkà gbogbo ọ̀rọ̀ irọ́ wọn gbogbo tá a fi hàn wọ́n á pàjù bí ìkànnì tá a ń lò lóríṣiríṣi wọ́n bàjẹ́ à ń lo eléyìí à ń lo ọ̀nà yìí láti ṣe tẹ́ pé àkókò níní àwọn fọ́nrán tá a máa yálò gbogbo oríṣiríṣi tá a máa fi ń ṣe àwọn ètò yìí kò ní sí ń bẹ̀ ni ṣùgbọ́n bójú bá ṣe ń lọ ọ̀nà tí màá máa fi gbé gbà tí àwọn irú àwọn fọ́nrán oríṣiríṣi tá a gbé láti fi máa ṣe ẹ̀rí fún nǹkan tá à ń sọ tàbá ti tún gbọ́n sí i lọ́nà bá ṣe máa lo ọ̀nà yìí ọlọ́run á fi nǹkan hàn wá. ẹjọ́ àrántí ilé tá a ṣe ń lọ lọ́wọ́ yìí kí n tẹ ẹnìkan síbẹ̀ kó máa fún wa ní orin kan. bẹ́ẹ̀ ni ìyá ọmọ ilé kí a gbọ́ ọ so bá a ṣe ń lọ ìyẹn ọmọ kóòtù jíire àsìkò yìí àwọn kan ti máa múra láti sùn ọwọ́ òru náà ti dé àmọ́ ní àkọ́kọ́ èdè gẹ̀ẹ́sì la máa fi ka àwọn àkọọ́lẹ̀ torí èdè gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ tí n bá ti rí ọ̀nà ti ṣe ìtumọ̀ ẹ̀ màá ṣe ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n lè ní báyìí wọ́n ṣe kọ́ ní gẹ̀ẹ́sì yẹn là á kọ́kọ́ kà jáde tá bá ti ka àyẹn jáde lénìí ó ṣeé ṣe tí ààyè bá gbà ká túmọ̀ ẹ̀ lédè tiwa kí a tó kúrò ní orí ètò ilé mi tó máa yí ojú kámẹ́rà yẹn lọ sí ọ̀nà iwájú a lè wo àwọn kankan tó wà ní ojú ẹ̀rọ ayélujára jẹ́ ká wò bó ṣe rí. Yeah, I'm trying to shake it and go to the mama go see that. Yeah. Wọ́n gbìyànjú láti ṣe kí nìyẹn kó lè tóbi dáadáa kí lè rí bàbá ṣe ń kà lọ oníkúlùkù lè máa fojú wọn kà lọ. tó wọ́n lò lè báyìí. now bá a ṣe rí i màá kà á ní gẹ̀ẹ́sì fún wa a gbìyànjú láti ṣètúmọ̀ àkótán nǹkan tó bá sọ ń bẹ̀ náà la máa sọ. tó fi hàn wá pé Langdek orúkọ àkọ́kọ́ ẹ̀ ní Dirk Lange ó dàbí àwọn ọmọ Germany wọ̀nyẹn ni ní 2011 ó ṣe ètò kan jáde ṣiṣẹ́ kan jáde tó gbé jáde tó ti fi sínú ìwé tó pè ní Origin of the Yoruba and Lost Tribes of Israel òun náà ni ó wà ní bíbáyìí
Origin of the Yoruba and the Lost Tribes of Israel. Ní àkópọ̀ nǹkan tí ó ṣe sínú ibẹ̀, ẹsẹ̀ kan wà níbẹ̀ tó ṣàlàyé nǹkan tó wà nínú ìwé yẹn. Tá máa múlò, tá máa tọ́ka sí nígbà tá bá ka àwọn nǹkan kan nínú nǹkan tá fẹ́ kà lálẹ́ yìí. Tó máa wá kà yìí ní èdè Gẹ̀ẹ́sì. Àá gbìyànjú láti túmọ̀ ẹ̀ fún wa. Land Deck or Deck Land 2011. Origin of the Yoruba and the Lost Tribes of Israel. Anthropologist 106-579, number yẹn lọ bẹ́ẹ̀. Only on the basis of comparative studies between the dynastic tradition of the Oyo Yoruba and the ancient Near Eastern history, the present article argues that Yoruba traditions of provenance, claiming immigration from the Near East, are basically correct. According to Oyo Yoruba tradition, the ancestral Yoruba saw the Assyrian conquest of the Israelite kingdom from the 9th and the 8th centuries BC from the perspective of the Israelites. After the fall of Samaria in 722 BC, they, that is the Yoruba, were deported to eastern Syria and adopted the ruling Assyrian kings as their own. The collapse of the Assyrian Empire is, however, mainly seen through the eyes of the Babylonian conquerors of Nineveh in 612 BC. This second shift of perspective reflects the disillusionment of the Israelites and Babylonian deportees from Syria, Palestine, towards the Assyrian oppressors. After the defeat of the Egypto-Assyrian forces at Carchemish in Syria in 605 BC. Numerous deportees followed the fleeing Egypto-Assyrian troops to the Nile Valley before continuing their migration to sub-Saharan Africa. Excerpt kan nìyẹn. Now, kí ni wọ́n wí níbẹ̀? Báwo ìbò bá fẹ́ sọ àwọn nǹkan kan nítorí àwọn tí wọ́n jọba lé tó gàba lórí gbogbo ètò ilé ayé lọ́wọ́lọ́wọ́, àwọn yẹn tí wọ́n ta ní àwọn náà ní gbogbo nǹkan tá ń lò yìí, Facebook wọ̀nyí, àwọn ni wọ́n ní ọ̀nà láṣẹ. Torí àwọn wọ̀nyẹn, ọ̀gbẹ́ni Deck Land nígbà tó gbé iṣẹ́ yìí tó fẹ́ ṣiṣẹ́ yìí jáde, àwọn èdè ọ̀rọ̀ tó máa sọ, àwọn ọ̀rọ̀ tó máa sọ, ó ní ibi tó máa lè sọ dé, tó yí pé kán bá lè jẹ́ kó gbé iṣẹ́ yẹn jáde. Níbi kan bẹ̀ yẹn, ó ní tẹ́ bá wò ó láàrin bẹ̀ yẹn, ó ní from the Near East are basically correct. Kí ni ìtumọ̀ basically correct? Correct ń jẹ́ correct, true ń jẹ́ true. Èwo ni ọ̀rọ̀ basically correct? Ó ti correct, incorrect, ó jẹ́ correct. Ní tó ń sọ ní pé ó ní àwọn nǹkan àtẹ̀yìnwá, àwọn ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ táwọn bàbá ńlá wa ti sọ lẹ̀. Àwọn alẹ́ ní àìsàn àńdà pé à ń pè ní ìtàn. Mi fi taratara láìkì, mi fẹ́ràn ọ̀rọ̀ pé kan pé nǹkan tó jẹ́ tòótọ́ tó jáde tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, tó jẹ́ ohun tó ń wí fún wa, tó ń sọ fún wa ní nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀, káwọn máa sọ pé ìtàn yẹn fẹ́ dàbí ìgbà tí wọ́n rí pé nǹkan tó fi tàn yàn pé ìtàn. Torí bẹ́ẹ̀ mi fi fẹ́ràn ẹ̀, ṣùgbọ́n mo ti rí pé àwọn ọ̀jọ̀gbọ́n tó yẹ pé àwọn olùpìtàn náà pé wọ́n lu ọ̀rọ̀ yẹn dáadáa pé ìtàn. Kódà èmi fẹ́ràn pé èmi rò wọ́n lè sọ pé àrọ́bá pé ìyẹn dàbí pé wọ́n rọ pé bí irọ́ nìyẹn, pé irọ́ tó ń bá ọ̀tọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ àtẹ̀yìnwá tó wà nílẹ̀ tí ọ̀gbẹ́ni yẹn ṣe àwọn ìwádìí lóríṣiríṣi, ó ní pé ìfihàn wà pé fún àwọn Ọ̀yọ́ Yorùbá wípé àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ wá láti ìlà oòrùn
nínú nǹkan tó ṣẹlẹ̀ wá náà kọ́lẹ̀ ní nǹkan tí wọ́n ló ń tàrí tọ́ka sí wà lóríṣiríṣi tó ń pè ní history. Wọ́n ní ó fi hàn gedegbe pé àwọn Yorùbá yìí pé àwọn rí ìgbà tí àwọn ọba Syria tí wọ́n jọba tó gàba lé orílẹ̀ Ísírẹ́lì, àwọn ọmọ Israelite kingdom. Wọ́n ní láti 9th and 8th centuries BC, ìyẹn ọgọ́rùn-ún mẹ́jọ ọdún kí a tó bí olùgbàlà Yeshua ọmọ Dáfídì tó bí inú Màríà, tá a mọ̀ ní olùgbàlà, tá a mọ̀ ní ọmọ Olódùmarè. A ti sọ fún wa nínú àwọn iṣẹ́ tá a ṣe tẹ́lẹ̀ pé Olódùmarè kúkú ẹ̀yà àbímọ nílẹ̀ ayé, àyànfẹ́ ló ní. Ó lè sọ dájúdájú inú yìí ni àyànfẹ́ mi tí inú mi dùn sí. Tọ̀ ó ń bẹ́ẹ̀ ìyẹn ọ̀rọ̀ yẹn ń bẹ́ẹ̀ ìyẹn wà kí yẹn wà lọ́kàn ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Tọ̀ àwọn ọmọ Yorùbá yí pé ẹ̀rí wà pé ọmọ Yorùbá pé àwọn ní Ísírẹ́lì tó wà tí àwọn Síríà kó lọ ní 900 sí 800 ọdún kí ó tó di ìgbà olùgbàlà Yeshua Mèsíà. Yeshua yẹn ni àwọn ẹlẹ́sìn tán ní ìgbàgbọ́ Kristẹni tán wá táwọn òyìnbó gbé àyíníke orúkọ wá tán ní Jesus Christ. Orúkọ yẹn ò sí nínú àkọọ́lẹ̀ kankan. Jesus Christ yẹn ò sí nínú àkọọ́lẹ̀. Inú àwọn Gẹ̀ẹ́sì tí wọ́n túmọ̀ sí lẹ ti máa rí Jesus. Ilé ohun ìwé tẹ́ ti máa rí Jesus ibi tó ti bẹ̀rẹ̀ dẹ̀kẹ̀rẹ́. Ó bẹ̀rẹ̀ ní after 1618 torí 1611 King James Version tẹ́ bá lọ wò ó kò sí Jesus níbẹ̀ o. Nínú Septuagint kò sí Jesus níbẹ̀. Tẹ́ bá wo àwọn aṣáájú ìwé Leningrad Codex, Sinaiticus Codex, gbogbo àwọn ibi tán ti gbogbo àwọn àtúnṣe, gbogbo àwọn ìtumọ̀ tí wọ́n ṣe gbogbo nígbà tán fẹ́ gba gbogbo àwọn àkọọ́lẹ̀ wa kò sí Jesus níbẹ̀ o. Yeshua ló wà níbẹ̀. Àwọn Gíríkì àwọn náà sọ di Yeshus yẹn Yeshua. Wọn ò ní àwọn ọ̀rọ̀ bíi Yeshua, wọn ò ní iye, wọn ò ní nínú ọ̀rọ̀ tiwọn. Làwọn fi lọ Sihus, wọ́n fi àwọn ọ̀rọ̀ tiwọn wọ́n fi dípò. Wọ́n ti yọ àwọn orúkọ tó wà nínú ọ̀rọ̀ tẹ́ fi dípò, kò lè jẹ́ kankan náà mọ́. Dájúdájú òfohùnpè tó jẹ́ àṣẹ àti agbára tó wà ní Yeshua Yahveshua tó jẹ́ àpètán ẹ̀ olùgbàlà ni kò lè sí agbára mọ́ nínú Jesus yẹn. Yeshua kò lè sí agbára mọ́ bẹ́ẹ̀ torí Yeshua or Yahveshua ní àkótán òun ni orúkọ olùgbàlà. Torí orúkọ olùgbàlà jáde láti inú orúkọ Elédùmarè tó dárúkọ fún Mósè lórí òkè. Ìyẹn gbogbo yẹn wà nínú iṣẹ́ tá a ṣe tẹ́lẹ̀. Ààyè tó máa tún ṣe ìlọsíwájú sí lórí àwọn iṣẹ́ yẹn. Báyé sọ láti kà níbí wọ́n fi hàn wá pé àwọn Yorùbá pé àwọn jẹ́ Ísírẹ́lì pé àwọn ni wọ́n rí ìkólọ wọ̀nyẹn lọ sí Assyria ní àsìkò tá a sọ yìí. Wọ́n lẹ́yìn ìgbà náà after the fall of Samaria in 722 BC wọ́n ní wọ́n wá deported to eastern Syria. Wọ́n ní àwọn ọba Syria ó sì gàba lé wọn lórí, inú wọn ò sì dùn sí títí tí wọ́n kọ́ńkà àwọn Nínéfè yẹn ni wọ́n kọ Nínéfè ní òyìnbó túmọ̀ sínú ìwé tí wọ́n pè ní Bíbélì, àkọọ́lẹ̀ tí wọ́n gbogbo. Wọ́n a ti fi hàn nínú iṣẹ́ tá a ṣe tẹ́lẹ̀ wípé Nínéfè ó jẹ́ pé àkúpọ̀ àpè fún Nínéfè nínú Ilé Ifẹ̀ ní ìtumọ̀ Nínéfè. Ẹ̀yin Ifẹ̀, ẹ̀yin Ẹ̀fẹ̀, ẹ̀yin Ifẹ̀, ẹ̀yin Ẹ̀fẹ̀, ẹ̀yin Yorùbá tó ń pè ní Yorùbá nísìn. Ibi tá ẹ gbé táyé àtijọ́ wọn nì kì í ṣe ibìkan lẹ ti pè ní Nínéfè yìí.
Ilé Ifẹ̀ tẹ́ nílẹ̀ mẹ́ta àbí lẹ́ẹ̀mejì níbi tẹ́ wà ní ilẹ̀ southwest Nàìjíríà ní Nàìjíríà ibi ẹlẹ́ẹ̀kejì lẹ́ ti ṣe Ilé Ifẹ̀ yẹn sí kì í ṣe ibi àkọ́kọ́ tó máa wà náà nìyẹn bẹ́ẹ̀ náà ní Ilé Ifẹ̀ kì í ṣe ibì kan náà nìkan péré ló wà. Ibi tẹ́ ẹ bá ń gbé lẹ máa ń sọ ojúlé ibi tẹ́ ẹ bá ń wà lẹ sọ di bẹ́ẹ̀ pé nínú Ilé Ifẹ̀ nínú Ilé Ifẹ̀ ibi tẹ́ ẹ bá ti kó jọ sí lẹ pè bẹ́ẹ̀ àá tún fi hàn síbẹ̀. Wọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n gbà tí wọ́n kó wọn ní àwọn Syro-Palestine àwọn Assyrian conqueror àwọn tí wọ́n gàba wọ́n jọba tí wọ́n kó wọn lẹ́rú nígbà yẹn gbogbo èyí wà nínú nǹkan pè ní Bíbélì kí làwọn ọmọ Ísírẹ́lì ṣe wọ́n ṣe àṣìṣe ni Ọlọ́run fi ń kásẹ̀ ríà fún wọn ló ń pe àwọn Syria wọ̀nyí wá àwọn Assyria àwọn Syro-Palestine tó ń pè wọ́n wá pé kí wọ́n máa kó wọn tó fi wọ́n kọ́kọ́ kó wọn lẹ́ẹ̀kíní wọ́n fi wọ́n ṣe ìyà 70 years tó dédé pé mọ̀ sí 70 years yẹn pé ẹ̀wà ń ké tí wòlíì Jeremiah tó fi ẹ̀sùn yín síwájú Ọlọ́run pé ẹ ti pé 70 years ti pé ìkólúwa ṣàánú fún yín olúwalẹ̀ pé ọ̀tọ̀ àwọn orí ẹ máa tún kúrò bẹ́ẹ̀ lẹ́yìn tún kó yín kúrò bẹ́ẹ̀ lẹ́yìn àti ṣe ti Egypt ayé ìjọ́sí ẹ ti ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣàánú yín gbọ́tá wá kúrò bẹ́ẹ̀ làwọn kan lára yín wá sọ pé ẹ ò ní gbé ní ilẹ̀ Ísírẹ́lì mọ̀lẹ́ wá sá wá sínú ibi tó ń pè ní Áfíríkà wọ́n ń pè bẹ̀rẹ̀ ní Asaret ní Áfíríkà yìí nígbà kan tó ń pè ní Áfíríkà tó ń pè ilẹ̀ tó ń pè ní Áfíríkà yìí Áfíríkà kan ló fi bẹ̀rẹ̀ ó ti fìgbà kan jẹ́ Òfìrì ó ti fìgbà kan jẹ́ Otio tó ń pè ní Ethiopia nísìnyí ó ti fìgbà kan jẹ́ Akebuland ó ti fìgbà kan jẹ́ Asaret gbogbo ìtumọ̀ àwọn ọ̀rọ̀ yẹn nínú èdè tiwa ní Yorùbá nìsín ó wà àwọn iṣẹ́ yẹn kì í ṣe iṣẹ́ ìtọ́jọ́ tòní. tó bá ṣe sọ wọ́n wá fi hàn wá nínú àkọọ́lẹ̀ yìí pé ó dáa o pé àwọn Yorùbá ni wọ́n kó lọ lẹ́rú wọ́n kó wọn dé nígbà tí wọ́n dẹ̀ tún kúrò níbẹ̀ tí wọ́n jáde kúrò nínú Àsíríà yẹn tí wọ́n ti sá kúrò níbẹ̀ tí wọ́n tú wọn lẹ̀ pé kán máa lọ wọ́n wá dà wá sínú Áfíríkà Sub-Sahara Africa ni wọ́n wá dà wá sí àkópọ̀ nǹkan tí wọ́n sọ ní gbogbo ìbò tó pọ̀ tó bẹ̀yẹn níbẹ̀ nìyẹn. ní ìsìn mo kàn fẹ́ wá ka àwọn ẹsẹ̀ kan nínú àwọn àkọọ́lẹ̀ lára ẹ̀ wà nínú Bíbélì tó wà lọ́wọ́ tí 66 book Bible lára ẹ̀ wà nínú expanded Bible volume tó máa ń wà lọ́wọ́ àwọn ìjòyè ńlá àtàwọn ìjọ tó ń pè ní àwọn bíi Catholic àwọn yẹn àwọn bíi Jerusalem something wọ́n máa ń pè é ìmí Apocryphal Bible wọ́n máa ń pè é gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn gbogbo àkọọ́lẹ̀ yẹn àwa la ní mo ti sọ nípa bó ṣe jẹ́ wípé àwọn àkọọ́lẹ̀ yẹn àwa la ní àwọn àkọọ́lẹ̀ yẹn àwọn àtọ̀rìnwá ni wọ́n jí gbogbo ẹ̀ kó lára ìgbà tí wọ́n kó àwọn àkọọ́lẹ̀ yìí tí wọ́n jí kó ní irúgbà tí wọ́n wá sí irú Alexandria ní tó ń pè ní Egypt Misraim ló ń jẹ́ tẹ́lẹ̀ ńgbà yẹn wọ́n kó ìtàn máa kó tó hàn rè kó tán wọ́n á jó yòókù bẹ́ẹ̀ náà ni wọ́n dasẹ̀ dé Timbuktu nígbà yẹn Arabic language ti dìde àárín Áfíríkà igan náà ni Arabic language ti dìde táwọn Arábí táwọn àgbà lò táwọn sọ di títẹ̀sìn wọn tó wá dàbí pé ẹ̀sìn nǹkan ló ní Arabic rọ àwọn náà kọ́ ló ní Arabic ọ̀hún gangan kákọ̀ fìyẹn lẹ́sẹ̀gbẹ̀tọ̀ náà tó mọ́ nígbà táwọn ọbàyéjẹ́ dé wọ́n wọnú Timbuktu wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn àkọọ́lẹ̀ wọ́n jí kó lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sun àwọn iṣẹ́ lọ ṣùgbọ́n Ọlọ́run bá wa ṣe àwọn ẹ̀rí ti jáde wípé àwọn kan wọ́n kó àwọn ìwé wa pamọ́ dáadáa láwọn tiwantiwa tó já wọ̀lú àwọn ọmọ Ísírẹ́lì àtàwọn ìwé àwọn ọmọ Sàmí tó ń bẹ́ẹ̀ wọ̀nyẹn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n kó pamọ́ wọn jẹ́ káwọn aláwọ̀ funfun yẹn ba owó ẹ̀jẹ̀ àtàwọn Arábí àwọn ti ẹ̀sìn Ismail àwọn Islamia tó ń dé wọ́n bẹ̀rẹ̀ sí ní jó nǹkan títí wa títí pé inú ń bí wọn pàwọ́ lọ́mọlúàbí àwa ní ọmọ tí ó níran àwa ní ọmọ tí Olúwa tó súre lé lórí tó ń yàn láàyò tẹ́bá rántí tẹ́bá àwọn tó ti ka Bíbélì wọn ti rí pé ńgbà tá a ti mú Jákọ́bù pé tá a ti súre fún inú bí Ìsáù tó ń jẹ́ Ísọ̀
ó ṣàwárúurú ní ìtumọ̀ orúkọ ẹ̀. Ísọ̀ tó ń sọ yẹn òyìnbó ni, ẹ̀ṣáwùrù ní orúkọ ẹ̀, ó ṣara wúruwúru. Ẹ bá ka bó ṣe jẹ bó ṣe wọ́n ṣe júwe ẹ̀, òun ni a fi sọ lórúkọ ẹ̀ṣáwùrù. Torí àwọn Yorùbá àgbà yẹn ó fara pẹ́ bí àwọn kan tó ń pè ní Èkìtì, tá a mọ̀ pé Àìtì gangan ni èdè yẹn bó ṣe fara pẹ́ ní tẹ́lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ìgbà tí Ismail kúrò lára Ísákù táwọn ní kókó máa lọ tiẹ̀, inú ẹ̀ ò dùn wà tó dàgbà tán tó ti bí àwọn alágbára ọmọ títí ẹ̀. Torí bẹ́ẹ̀ ó rán àwọn tiẹ̀ wá pé kán padà kán lé kán máa wá àwọn ìran Ísákù àti Jákọ́bù nì kó kán wá wọn kán lọ gbà wọn kán pa wọn, pé ìgbà tán bá pa wọn tán gba gbogbo àkọọ́lẹ̀ wọn wọ̀n ní mọ tán jẹ́ mọ́. Àwọn náà ni wọ́n gbé àwọn ẹ̀sìn Lárúbáwá Arábí Islam tó gbé wá tán fi ipá fi mú wa fi ṣe. Àwọn àkọọ́lẹ̀ wa àti àwọn ìṣe wa ó wà lára ìṣe tiwọn, torí pé àti mọ̀ pé Ismail ó gbé dàgbà pẹ̀lú àbá Abrahamu. Tọ̀ wọ́n àwọn ìṣe tí wá ó wà lọ́wọ́ ẹ̀, ó fi kọ́ àwọn ọmọ tiẹ̀ kan tó lára ẹ̀sìn tó ń gbé wọ́n mọ àwọn àmúlò lára àkọọ́lẹ̀ wa ó ń bẹ níwájú ìwé tiwọn tó gbé dání. Àwọn ìgbẹ̀yìn wọn bí àwọn àdìsí àǹkó ni ó pọ̀ sí tí kò ń ṣe ara iṣẹ́ tiwa tó wà ní àkọọ́lẹ̀ tiwa. Àwọn a máa sọ pé Bíbélì ò jẹ́ tòótọ́ pé àmúmọ́ kìnnìkan ká fi yẹn lẹ̀ fún fẹ́gbẹ́ kan, ìyẹn kọ́ lọ̀rọ̀ tèmi. Àwa ka bí mo ṣe sọ àka àwọn àkọọ́lẹ̀ kan tó wà nínú tó ń pè ní Bíbélì kan àwọn òyìnbó náà ló pa àwọn àkọọ́lẹ̀ wa tí wọ́n jí kó gbogbo ni wọ́n mú àwọn lára kan wọ̀nyí wọ́n pa á pọ̀ ni wọ́n pè ní Bible yẹn ní ìtumọ̀ pé Bíbélì ò pé ó ṣàtúmọ̀ orúkọ rẹ̀ tó pọ̀ pé kó pọ̀. Tọ́ àwọn àkọọ́lẹ̀ yẹn ó ń bẹ a máa ka nǹkan díẹ̀ ráńpẹ́. Ẹ máa rí i pé ó tọ́ka sí nǹkan tí ọ̀gbẹ́ni ti wádìí. Nígbà tá a bá kà á tẹ́yìn náà bá wà á kà á tẹ́ kà nínú Bíbélì tó ń bẹ lọ́wọ́ yín, a mọ̀ pé Lord ló máa wà nínú àwọn ìwé ti yín. Ṣùgbọ́n nínú àkọọ́lẹ̀ nínú èdè tó wà tó ń pè ní Hebrew ní ìsìn tó ń pè ní Hebrew, kò sí Lord níbẹ̀. Gbogbo Lord God of hosts, Jehovah God gbogbo yẹn ò sí níbẹ̀. Torí nínú àkọọ́lẹ̀ wa tẹ́lẹ̀ kò sí J níbẹ̀, lẹ́tà J yẹn ò sí níbẹ̀. Ni a ní ló wà nínú èdè àjùmọ̀tọ̀run wa tẹ́lẹ̀. Yí gangan la dẹ̀ ń lò sí àwọn orúkọ tó ń fi J yẹn sí. Tó bá ṣe sọ nípa orúkọ Jesus tó ń pè yẹn, Jesus kò lè wà nínú Hebrew láíláí torí kò sí J níbẹ̀, kò sí àmì ọ̀rọ̀ J níbẹ̀ rárá, so kò lè jẹ́ bẹ́ẹ̀. Tó ń gbà tí ẹni tẹ́ ẹ mọ̀ tó kọ́lẹ̀ nínú ìwé, àwọn ẹ̀yà ẹ̀ àwọn ìlú àwọn òdì tó sọ tó orúkọ ẹ̀ tó dá tó yàtọ̀ tí wọ́n tó pè fún tẹ́ wá sọ pé power tẹ́ ń fi san pé àwọn ọmọ Yorùbá á fẹ́ gbà tú sílẹ̀, àwọn máa forú á fẹ́ gbàdúrà àwọn àyìn lórúkọ Jésù kìnnìkan. Ẹ gba àwọn àdúrà yẹn sáré fẹ́ ni tí Ọlọ́run fi máa ń ṣàánú yín ní pé torí pé nígbà tẹ́ bá ń lo èdè wa pàápàá jùlọ tá a fi ń sọ pé kẹ́ ẹ máa lo èdè wa fi máa ṣàdúrà, ẹ má fò òyìnbó ṣàdúrà mọ́. Torí pé pàápàá jùlọ yìí tẹ́ pé ẹ tí ẹ fẹ́ gbàgbọ́ nípa orúkọ ìta ń sọ yìí, ẹ ṣáà máa fi èdè wa gbàdúrà. Tẹ́ bá fi èdè wa gbàdúrà láàrin tẹ́ ti gbàdúrà yẹn ẹ ti máa sọ pé Olúwa Ọlọ́run Olódùmarè ó sì lè bọ́ sí yín lẹ́nu, Ọlọ́run yìí máa gbọ́ yín. Ẹni mi máa rò pé bóyá kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe o. Àwọn Jesus yẹn tẹ́ fi ń parí wọ̀nyẹn ẹ̀ ń ba àdúrà jẹ́. Àwọn olùgbé tó lè pé yọ̀sí ẹnìkan ni wọ́n máa la gbogbo àdúrà yẹn, àwọn ni wọ́n á gbàdúrà gbà kán tí ò ní sí ìdáhùn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tó ń sá kiri fún. Ẹni ní làákàyè ẹni tó bá la ojú ẹ̀ tó la ọkàn ẹ̀ kó gbọ́. Torí bẹ́ẹ̀ Olúwa ń sọ fún àwọn tó ń pera wọn ní wòlíì, àwọn tó ń pera wọn ní ìṣáájú àwọn olùdarí àwọn ẹ̀sìn pápá jùlọ tàwọn ti Kìrìsìtẹ́nì tí wọ́n máa lo àwọn orúkọ Jesus Jehovah God nǹkan wọ̀nyí. Ẹ máa ní ẹ ti ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀, ẹ ti ní ìmọ̀ síwájú tẹ́ fi ń ṣe olùdarí, tẹ́ ń darí àwọn ọmọ Ọlọ́run, tẹ́ ń darí ọmọlúwàbí, ẹ sì ń fi orúkọ burúkú, orúkọ irọ́, orúkọ òṣì. Tá bá gbọ́ a máa gbẹ́nu lé ọ̀rọ̀ nípa orúkọ yìí láìpẹ́ ìtumọ̀
àti ṣe tẹ́lẹ̀ ó wà lára àwọn kan tó ti fàyọ dànù kúrò lórí ibi apẹpẹ ọ̀nà tá a fi ń sọ̀rọ̀ sí gbogbo àgbáyé yìí. Wọ́n ti fa gbogbo ẹ̀yẹ wọ́n ti fà á ya kúrò torí ọ̀rọ̀ yẹn ta bá gbogbo àwọn tó ṣiṣẹ́ burúkú yẹn a sì mo sọ̀rọ̀ débẹ̀ gbogbo a máa túnṣe lóye ó lè máa jẹ́ pé ara ṣàmáṣe. tó orúkọ yẹn ó jẹ́ pàtàkì orúkọ olúwa torí ara orúkọ àbá gangan ni orúkọ olúwa Mèsíà ti jáde. ẹ̀dẹ̀ ká nínú àkọọ́lẹ̀ gbogbo wọ́n sọ pé ọmọ gbé orúkọ àbá ga. ẹ wá lọ sínú ìwé Yohanu John níbi chapter bíi 17 yẹn gangan dàbí tẹ bá ṣí ibẹ̀ yẹn ẹ máa rí gbogbo chapter yẹn ó ń sọ̀rọ̀ nínú orúkọ rẹ àbá nínú kíní mo ti gbọ́n lórúkọ rẹ ẹ̀yà agbára orúkọ rẹ nínú ìfẹ́ orúkọ rẹ nínú tó fi kọ́ mi iṣẹ́ ìfẹ́ rẹ ni mo fi ṣe nínú orúkọ rẹ ni mo ń jẹ́ ẹṣẹ́ títí ó sọ fún yín ó fi hàn fún yín pé ó pàtàkì Jesus tẹ́ ń pè yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ o Olúwa kọ́ ló fún wọn iṣẹ́ orúkọ olùgbàlà wa o Yeshua Olúwa wa Yahweh Shua Mèsíà Ọ̀yọ́ àìfẹ́ ní orúkọ Elédùmarè Yahweh Shua Yahweh ní ìṣúra òun ní olùwòsàn òun ní olùràpadà òun ní olùdáàbò òun ní olùjàǹgbara fún wa òun ní agbára wa ìtumọ̀ ẹ̀ nìyẹn. tẹ́ bá lọ sínú ìwé Matthew lórí kejì àbí lórí kìíní àti orí kejì ẹ sọ ẹ rí níbẹ̀ pé ó sọ pé aṣọ orúkọ ẹ̀ Yeshua ló wà nínú àkọọ́lẹ̀ nínú èdè ti Hebrew. àwọn òyìnbó sọ ní he shall be called Jesus because he will save his people. Jesus will mean will save his people. tá bá ti kọ́ nǹkan nínú Bíbélì tí wọ́n ti sọ pé he mean because nǹkan tó kọ yẹn pé ìtumọ̀ ẹ̀ ní nǹkan báyìí wọ́n tẹ́ bá kọ Jesus ẹ lọ ṣe etymology ẹ̀ náà pè ní ìtumọ̀ tó jẹ́ ìjìnlẹ̀. Jesus ò mean anything kò ní ìtumọ̀ tó gbogbo àwọn tó ń gbàdúrà pé in Jesus name wọ́n ń pariwo Jesus ní irọ́ ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀ o ìrànà pa fún yín. Gíríkì tí wọ́n lò àfọ́síwẹ́wẹ́ orúkọ tó fún yín yẹn tá a bá sọ ìtumọ̀ ẹ̀ ní ìdá méjì tó já sí ìkan ó já sí pé ọmọ ìmọ̀lẹ̀ àkúnlẹ̀bọ tí wọ́n kan irúnmọlẹ̀ tí wọ́n kan tó ń pè ní Zeus tó ń kà sí pé òun ni olórí gbogbo nǹkan fún àwọn Zeus yẹn ni wọ́n kà sí alágbára olórí fún àwọn. Jesus yẹn já sí pé ọmọ Zeus ni olùgbàlà bẹ́ẹ̀ dẹ̀ kọ́. second order tí Jesus tí wọ́n fún yín tó wá sọ di Jesus yẹn ìsẹ́kọ̀n ọ̀nà kejì tó tún yí sí ó já sí pé ẹlẹ́dẹ̀ ráhùnráhùn orí ẹ̀rẹ̀ earth pig ń tọ́ gbé sí yín lẹ́nu pé kẹ́ máa pè pé ẹ̀yin Ọlọ́run pé ọmọ Ọlọ́run lẹ́yìn ìyẹn. ẹ̀yìn ìgbà yẹn àwọn kìrìsìtẹ́nì tún bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n tún máa sọ pé Jesus yẹn ni God ní Ọlọ́run tó pé wọ́n sọ pé the beginning was the word was God. ìtumọ̀ nǹkan tó kọ sínú Hebrew kan ni wọ́n ló wà ní English yẹn. In the beginning was the word ní ló wà ń bẹ̀, right? And the word was Elohim. That is pé ó jẹ́ Elohim pé òun mọ̀ nǹkan ni di Elohim because Olúwa ti sọ fún wa ní ìwé Yesaya 43 ó sọ pé ẹ̀wá ni òun nìkan ni òun ni ẹni náà òun ni alágbára kò sì sí olùgbàlà kan lẹ́yìn òun. ṣùgbọ́n àwọn màláíkà àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú Olódùmarè Elohim náà ni wọ́n máa ń jẹ́. ohun tí wọ́n kọ sínú Hébérù fún wọn nìyẹn wọ́n sọ pé òun ni olùṣẹ̀dá àwọn ọ̀run ayé gbogbo ṣùgbọ́n òun ni ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú olùṣẹ̀dá ayé òun ọ̀run. ohun tó wà lákọọ́lẹ̀ nìyẹn ẹ wà máa gbẹlúra yín ẹ máa gbẹlúra èmi àfẹ́ kí Ọlọ́run wá kì í bí wọ́n máa kí Elédùmarè wọ́n máa fi àkàwé ti Jesus wọn tó ní tán wọn mọ̀ Jésù tán wọn mú ní orúkọ tán mọ̀ yẹn wọ́n máa fi yí pé ẹ má máa gbẹlúra ẹ má máa yí ẹ ń ṣì í ṣe. wọ́n sọ fún yín àwọn fosupọ̀ sọ pé àbí Timothy ló sọ ó ní James ó ní pé ẹ̀yin á gbàdúrà ẹ̀yin ò ní rí gbà nítorí pé kí ni ẹ̀yin ṣì gbà ẹ̀yin ṣàdúrà gbà. gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn ẹ mójútó a mọ̀ pé a ti dàgẹ̀rẹ̀ nínú nǹkan tá à ń tẹ̀lé lónìí àsìkò dẹ̀ ń lọ àwọn ọmọọgbà tí wọ́n máa pa kájú kínní pọ̀. náà a ti sọ pé o the eclange ti fi hàn
ní àwọn àkọọ́lẹ̀ tó àwọn àwádìí tó ṣe gbogbo ó lè ṣe lójú okòòdùn emeritus professor ní D.L. Clark ní 2011 ó sọ wípé Ọ̀yọ́ Yorùbá Israelite ni wọ́n kó wọn lẹ́rú nígbà Syria nígbà Persia gbogbo kínní wọ̀nyẹn ó yẹ níwọ̀n tí wọ́n padà dé tí wọ́n tú wọn lẹ̀ sí BC and co yàtí fall of Nineveh gbogbo tí wọ́n já kúrò ń bẹ̀ ó ní wọ́n sá wá sínú sub-Saharan Africa àkópọ̀ nǹkan tó sọ níbẹ̀ yẹn náà a fẹ́ wá lọ ka àwọn scripture tó tọ́ka sí nǹkan tí ọ̀gbẹ́ni yẹn sọ. Ìwé kan wà tó jẹ́ Ezra 4 or second Esdras ìyẹn ni mo máa kà gbẹ̀yìn nǹkan tí mo kọ́kọ́ fẹ́ kà í simple Psalm 80 ẹ máa rí àwọn nǹkan tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ tí mo ti sọ fún yín pé àwọn Yorùbá yẹn nípa wọn kó wọn nígbà Syria right tí ọ̀gbẹ́ni yẹn ti fi àlàyé hàn ní ìwádìí tó ṣe àti gbogbo àwọn anthropological find àti archaeology àwọn nǹkan tó ń ṣe ìwádìí lábẹ́ ilẹ̀ tó wọ́n rí ló tọ́ka sí àti ìṣe ẹ̀jẹ̀ àwọn àyẹ̀wò ó tọ́ka sí pé ẹ̀yin Yorùbá pé wà ní gbogbo bẹ̀rẹ̀ pé ẹ̀yin ni àwọn ọmọ Ísírẹ́lì ìgbà yẹn Psalm 80 tá a fẹ́ kà yín ó máa tọ́ka sí àwọn ìgbà àṣírí àwọn yẹn. Psalm 80. Only give ear, O shepherd of Israel, thou that leadest Joseph like a rock, thou that dwellest between the cherubims, shine forth. Before Ephraim and Benjamin and Manasseh, stir up thy strength, and come and save us. Turn us again, O God, and cause thy face to shine, and we shall be saved. God yẹn kò sí nínú Hebrew, àwọn ìbò ló ní ọ̀rọ̀ yẹn. O Lord God of hosts, O Lord God yẹn, àwọn ìbò ló kọ̀ yẹn. Ẹ máa rí nǹkan tó wà níbẹ̀ nígbà tá a bá fi àkọọ́lẹ̀ ti Hebrew yẹn bí tó wà tá a bá fi hàn yín ẹ máa rí nǹkan tó wà níbẹ̀. O Lord God of hosts, how long wilt thou be angry against the prayer of thy people? Thou feedest them with the bread of tears, and givest them tears to drink in great measure. Thou makest us a strife unto our neighbors, and our enemies laugh among themselves. Turn us again, O God of hosts, and cause thy face to shine, and we shall be saved. Thou hast brought a vine out of Egypt. Thou hast cast out the hidden and planted it. Thou preparest room before it, and didst cause it to take deep roots, and it filled the land. The hills were covered with the shadow of it, and the boughs thereof were like the goodly cedars. She set out her boughs unto the sea, and her branches unto the river. Why hast thou then broken down her hedges, so that all they which pass by the way do pluck her? The boar out of the wood doth waste it, and the wild beast of the field doth devour it. Return, we beseech thee, O God of hosts. Look down from heaven and behold, and visit this vine. Visit this vine, and the vineyard which thy right hand hath planted, and the branch that thou madest strong for thyself. It is burned with fire, it is cut down. They perish at the rebuke of thy countenance. Let thy hand be upon the man of thy right hand, upon the Son of Man, whom thou madest strong for thyself. So will not we go back from thee. Quicken us, and we will call upon thy name. Turn us again, O Lord God of hosts. Cause thy face to shine, and we shall be saved. Now, ẹ bá kà láti bẹ̀rẹ̀. Ẹ máa rí ibi tó ti sọ̀rọ̀ nípa Joseph pé Olúwa ẹ̀yin ni adarí ọmọ Ísírẹ́lì. Ọmọ Ísírẹ́lì ẹ̀yin ni adarí wọn, ẹ̀yin lẹ darí wọn bí Joseph tẹ darí Joseph bí
àwọn ọ̀dọ́ àgùntàn tẹ́ tọ́ dáradára, ẹ̀yin tẹ́ ń gbé ní àárín àwọn kérúbìn tí ògo yín tó sì dán jáde wá. Ó ní àárín níwájú, that is níwájú àbí láàrin àbí fún Ephraim àti Benjamin àti Manasseh. Ó ní gbé agbára dìde kó sì wá gbà wá. Àwọn tí wọ́n kúrò ní Assyria ń gbọ̀nyìn bẹ́ẹ̀ tí Declan ti sọ, ó ní àwọn Yorùbá ní àwọn Israelites, and they saw it from that perspective pé àwọn ni ẹni náà. Ní àwọn ìwádìí nínú àwọn àkọọ́lẹ̀ tó ń pè ní Bíbélì á fi hàn pé àwọn 10 tribes, torí ní tẹ́bá lọ sínú the book of Kings àti Chronicles, ẹ máa rí i pé ìjọba Ísírẹ́lì pín sí méjì nígbà kan, nígbà tí ọba Dáfídì tó fi ipò lẹ̀. Orílẹ̀-èdè Ísírẹ́lì ó pín sí méjì tó wá pín yẹn, Yehuda ọ̀pọ̀lọpọ̀ wọn kó sápá kan, àwọn pẹ̀lú Léfì tá a mọ̀ pé Léwì ni wọ́n jẹ́ nígbà yẹn. Àwọn ìkópọ̀ tó kù láwọn ará fámìlì yòókù tó jẹ́ èso mẹ́wàá tó kù, wọ́n kó pọ̀ mọ́ Ephraim àti Manasseh pẹ̀lú Benjamin, wọ́n kó pọ̀. Ephraim Manasseh ni àwọn ọmọ tí Joseph bí ní Egypt, tẹ́ bá rántí, tí bàbá Jákọ́bù ń fẹ́ ṣe ìsúre fún wọn, tí bàbá ń gbé ọwọ́ lórí Ephraim, tí Joseph sọ pé kó dá padà sórí Manasseh. Nítorí pé Yorùbá gangan èyí tó pọ̀ jù wọn ní Ephraim ní Ephraim, ẹ̀yin ní Ephraim gangan, àpọ̀jù yín gangan. Ọlọ́run á gbọ́ adé fún yín, ló gbọ́ àjọba fún yín. Àwọn wẹ́wẹ̀wẹ́, àwọn Benjamin, àwọn Manasseh wọ̀nyí tó kù, wọ́n máa ń dọ̀pọ̀ mọ́ yín àti àwọn yòókù bíi Zebulon, Naphtali, àwọn bíi tọ́pọ̀ nínú pé nísìn, àwọn ìṣẹ́kiri Yíṣíṣáká, ìṣẹ́kiri ń ṣiṣẹ́ kiri, ọ̀nà ní Yíṣáká. Gbogbo àwọn wọ̀nyẹn lẹ́gbọ́n papọ̀ lẹ́ máa ń jọ káàkiri ni. Ẹ wá ń sọ pé kán dìde fún yín, ẹ wá ní kí Olúwa kó kọjú sí yín. Ẹni gbé nígbà wo ni ó máa bínú sí yín? Ó yẹ sọ wípé ó fún yín ní jíjẹ ẹkún, ẹ sì ń wá ẹkún mu. Ẹ̀yin lẹ́ṣẹ̀, torí tá a bá lọ sí ìwé Deuteronomy 28, Olúwa fi hàn wá wípé kẹ́ ẹ ṣe àwọn ìwà kan ní dáradára, àwọn ìbùkún kan ń bẹ fún yín. Wọ́n tẹ̀ sọ fún yín pé tẹ́ bá ṣí ìwà wò, àwọn àbùkù tó máa kàn yín. Deuteronomy 28, a lè mẹ́nu lé yẹn ní iṣẹ́ tó ń bọ̀ ní ọwọ́ tá a wà yìí, kì í ṣe tèmi gangan, ṣùgbọ́n a máa fi yẹn fi hàn yín kẹ́ fi mọ èèyàn tẹ́ jẹ́, ẹ̀yin ọmọ Yorùbá. Èyí tá a fi ń ṣiṣẹ́ yìí, tá a fi ń sọ gbogbo eléyìí fún yín, kẹ́ mọ bẹ́ ṣe fẹ́ ṣe ètùtù, kẹ́ mọ bẹ́ ṣe fẹ́ ṣe àdúrà, kẹ́ mọ orúkọ tẹ́ fẹ́ pè, kẹ́ dára yín mọ̀. Tẹ́ ẹ̀ bá mọra ẹni tẹ́ jẹ́, tẹ́ ẹ̀ mọ ọmọ ẹni tẹ́ ń jẹ́, wọ́n lọ́mọlúàbí ni yín. Ẹlòmíì á ní fún ìwà rere náà fi ń sọ pé ọmọlúàbí ìtumọ̀ ẹni. Irọ́ ọmọlúàbí, ọmọ Olúwa bí ni gangan ni. Tẹ́ bá lọ ka nínú ìwé Bíbélì yìí tẹ́ gbé dání, ẹ lọ bẹ̀rẹ̀, ẹ tún bẹ̀rẹ̀ kíkà ní ìsìn, láti ìwòyí lọ ní ìsìn, láti èní lọ, kẹ́ bẹ̀rẹ̀ sí ní kà, kẹ́dẹ̀ máa kà ní kà yín pé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ wà ń bẹ̀, á máa yé yín sí. Tẹ́ bá lọ ka irú ìwé Levitiku, tẹ́ bá ka Exodus, tẹ́ bá ka Deuteronomy, òfin lóríṣiríṣi wà ń bẹ̀. Gbogbo ìwà bẹ́ẹ̀ ṣe máa hùwà, òun ló wà nínú àwọn ìwé yẹn, nínú ìwé yẹn. Exodus, Deuteronomy, Levitiku pàápàá jùlọ, Levitiku, Deuteronomy, Numbers. Tẹ́ bá ka àwọn ìwé Levitiku, Deuteronomy àti Númbérì, tẹ́ bá ka àwọn wọ̀nyẹn, àwọn òfin nípa bẹ́ẹ̀ ṣe máa ṣe ìwà, ẹ rí i pé ìwà ọmọlúàbí wọ́n júwà fún yín pé bẹ́ẹ̀ ṣe máa ṣe wà tó bẹ̀rẹ̀ fi jẹ́ ọmọlúàbí. Ọmọlúàbí máa ní
ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Now ẹ bá ka nípa nǹkan tá a ka nípa ti Derek Lang sọ ó ní pé ẹ jáde ní Egypt, ẹ gba Egypt wá, ẹ wá sáwọnú Sub-Sahara Africa. Psalm 80 sọ fún yín pé Olúwa ti mú ẹ̀yà igi náà jáde ní Egypt, ẹ sì ká ẹ já wọn kúrò ní àárín àwọn ọ̀gbẹ̀rì, àwọn tí jẹ́ pé wọn ò tẹ̀lé Ọlọ́run, wọn ò ní ìwà Ọlọ́run tó kì í ṣọmọlúàbí. Ṣùgbọ́n ẹ wá ṣe ààyè fún wọn, ẹ ṣe ààyè fún wọn, ẹ sì gbìn wọ́n, ẹ sì jẹ́ kí wọ́n fẹ́ra sí gbogbo ilẹ̀, wọ́n sì gba gbogbo ilẹ̀. Ẹ̀yin ọmọlúàbí nígbà tẹ́ wá dé Áfíríkà yìí, ẹ wá tẹ́ pẹ́rẹ́pẹ́. Nígbà tẹ́ tẹ́ fẹ́rẹ́fẹ́, ilẹ̀ gbà yín, ilẹ̀ ọlọ́ràá, ibẹ̀ dáa. Only the hills were covered with the shadow of it, and the boughs thereof were like the goodly cedars. Oyin sọ wípé ńgbà tí ẹ fẹ́ tẹ́ fẹ́rẹ́fẹ́ ní gbogbo ilẹ̀ tó ń pè ní Áfíríkà, Yasaret, ńgbà tẹ́ wá tẹ́ síbẹ̀, ilẹ̀ dùn, ilẹ̀ lọ́ràá, ibẹ̀ dán mọ́ránmọ́rán, ọgbà àjàrà jáde ńbẹ̀, igbó gìjìgìjì tó dáradára, igi tó mìtìàmìtìàm, òun ló wà ńbẹ̀. Ṣé bẹ́ẹ̀ kọ́ lé ibi tẹ́ ń wà yín ni? Gbogbo ilẹ̀ mọ̀ pé ilẹ̀ tí Olúwa bùkún fún níbi tẹ́ ẹ wà. Only she sent out her boughs unto the sea and her branches unto the river. Ìyín pé ńgbà tẹ́ wá ń bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ tẹ́ ń pọ̀ sí, ẹ fẹ̀ lọ sí gbogbo orí omi odò Ọya tẹ́ ń pè ní odò Ọya, Nile àti Niger River. Títí tẹ́ fi ń ṣe ọjà, tẹ́ ń tajà lórí òkun, tẹ́ ń lọ sí gbá sí kan sí kejì, tẹ́ ń lọ olókun. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀? Only why hast thou then broken down her hedges, so that all they which pass by the way do pluck her? Ṣùgbọ́n pẹ̀lú pé Olúwa ṣe gbogbo eléyìí fún yín, ńgbà tẹ́yìn wá kọ̀yìn sí iṣẹ́ Ọlọ́run túmọ̀, ńgbà tẹ́ tún débí padà, ẹ wá bẹ̀rẹ̀ sí ní pàdé àpòpọ̀ mọ́ àwọn òyìnbó, ẹ wá mú ṣe wọn ṣe. Ìdí tó fi rí yín kó lẹ́rú ni mo fẹ́ sọ yín o. Àwọn kan gbẹ̀yìn gbẹbọ jẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ìlànà òyìnbó ṣe. Àwọn òyìnbó wádìí pẹ̀lú iṣẹ́ Ìṣáù àti Ishmael. Wọ́n mọ ìyìn tó jẹ́ àwọ̀ fún yín, tó jẹ́ ìwọ̀ fún yín láti jẹ, ẹ̀hún láti ṣe, tọ́lọ́run fi kọ̀yìn fún yín. Gẹ́gẹ́ bí Balak ṣe sọ, ibi kí Balaam pé kó ṣépè fún ọmọ Israẹli nígbà ni, tí Balaam sọ pé òun ò lè ṣépè, pé Olúwa alágbára ti súre fún wọn. Tó sì tí Balak ṣe gbìyànjú láti sanwó fún lóríṣiríṣi pé kó ṣáà ṣépè yẹn, tí yẹn kọ̀ tó ṣáà ń súre fún ọmọ tẹ̀yìn ọmọlúwàbí tó súre fún yín. Irú bẹ́ẹ̀ nígbà tí ó máa di ìgbà tẹ́ ti wà ní ibi tán pè ní Áfíríkà ní ìsìn, nígbà tẹ́ ti dà wá síbi tẹ́ wà yìí, Násárẹ́tì, àwa rí àwọn kan tó wá, àwọn Ishmaeli, àwọn ìran Ishmaeli tí wọ́n rẹ́ pé inú ń bí wọn, àwọn ìran Èṣáúrú táwọn ti darapọ̀ mọ́ òyìnbó ní Italy lọ́hùn. Àwọn àkọọ́lẹ̀ yẹn a máa kọ gbogbo ẹ̀ ní ọjọ́ iwájú díẹ̀ ní ìsìtúmọ̀ àti ṣe sílẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti já gbogbo ẹ̀ kúrò. Bí àwọn Èṣáúrú tó dapọ̀ mọ́ àwọn òyìnbó tó ń pè ní Ísọ̀ ní ìsìtọ́ wá di táwọn ìkan wá rò pé òyìnbó ni Ísọ̀. Òyìnbó kọ́ ní Ísọ̀, èèyàn dúdú náà ni àwọn àwọ̀ dúdú ti wá bí Ẹ̀dómù ni àwọn Ísọ̀. Àpẹẹrẹ lára wọn wà tẹ́jẹ́ pé lára wọn ni wọ́n sì wà ní Ẹ̀dó gangan ní ìsìn. Tẹ́ pé àwọn náà máa ń gbógun tìwájú tán kì í fẹ́ bá tiwa. Ìbínú yẹn tanú ibi ẹ̀jẹ̀ yẹn wà nínú wọn, àwọn ní Édómù lára wọn tó ń pera wọn ní Édó, ṣùgbọ́n àwọn tiwa tó jẹ́ sọ́ọ̀dì náà ti wà lára Édó náà ń bẹ̀. Àwọn wọ̀nyẹn ló fi àṣírí hàn táwọn òyìnbó lóríṣiríṣi èèwọ̀ tán lè fún yín jẹ àti fún yín ṣe. Tó fi di pé now verse 12, only why hast thou then broken down her hedges, so that all they which pass by the way do pluck her? The boar out of the wood doth waste it, and the wild beast of the field doth devour it. Ibi tó ti tẹ́ pẹpẹ, tó ti dára, tó ti fẹ̀, tó lẹ́wà, tó ládùn, tó pọ̀ sí, tó ń rẹ̀ sí, ó wá di pé igi náà wá wó lulẹ̀. Àwọn tí wọ́n kọjá lórí ahéré, wọ́n kàn mú yín, wọ́n mú yín, wọ́n ká yín, wọ́n gbé yín tà. Àwọn Arábíà wọ́n ń wọlé láti ahéré, Sahara Desert. Sahara Desert.
Sahara iṣẹ́ ahéré ní mini desert àwọn tó gba arábì tó gba wọlé àwọn tí kọ́kọ́ ṣáájú tó máa múyàn lẹ́rú ṣáájú táwọn òyìnbó aláwọ̀ funfun tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn kan náà ni wọn gbogbo wọn ṣiṣẹ́ fún ẹnìkan náà ló ràn wọn níṣẹ́ gbogbo wọn pátá so àwọn yẹn gbá wọn yẹn kọjá lórí ahéré wọn kàn mú yín lẹ́rú àwọn Usman Dan Fodio wọlé gbogbo wọn mú yín lẹ́rú ṣáájú àwọn yẹn wọ́n mú yín lẹ́rú gbogbo àwọn Israẹli wọ́n mú yín lẹ́rú nígbà tó yá àwọn the boar out of the wood àwọn tó jẹ́ pé wọn kì í ṣe ọmọlúàbí tó jẹ́ àwọn ọmọ ti Misraim gangan àwọn èso tó jẹ́ pé ẹ̀yà ti àwọn bíi àwọn Pharaoh Egypt tẹ́lẹ̀ tó ń bọ̀ nínú ilẹ̀ Asaret Africa yìí bẹ́ẹ̀ náà gbà àwọn náà tí wọ́n ń pàdé àkópọ̀ wọ́n ń kó yín lẹ́rú lọ àwọn yẹn náà kó yín gba ọ̀nà Ethiopia lọ́rùn ọ̀nà Congo tó jáde sí òdìkejì ìlà oòrùn ti Africa yìí wọ́n gbà lọ sórí wọ́n kó yín lọ sí India wọ́n kó yín lọ sí South Asia wọ́n kó yín lọ sí Indonesia wọ́n kó yín lọ sí àwọn bíi ilẹ̀ Australia àti New Zealand wàhálù gbogbo àwọn ọba ẹ̀wọ̀n yẹn gbogbo tí dáwọn tó tún jí kó lọ sí àwọn Hawaii ẹ̀yin náà lẹ wà ní Hawaii lẹ wà ní Hawaii èyí tó pè ní Haiti làwọn pera wọn àwọn náà wá láti àwọn tó ń jí kó pọ́pọ́ jù ní Èkìtì tó ń pè ní Èkìtì nísìn Haiti ni Èkìtì ní orúkọ Èkìtì kì í ṣe Èkìtì òkè Òkìtì ní ibi tó ń gbé táwọn nìkan ló ń gbé lé òkè tó Òkìtì wà ní Haiti Èkìtì ni wọ́n ń bàjẹ́ ẹ̀jẹ̀ wọn ń dàpọ̀ ọmọlédùà pọ́nrọ́jú ni wọ́n gbà fún èèyàn wọn kì í bàjẹ́ òun ni ìtumọ̀ orúkọ wọn ẹ̀yin ọmọ Èkìtì kẹ́ máa gbọ́. tọ́mọ yẹn sọ the wild beasts of the field doth devour it ẹ máa rí nínú àwọn àkọọ́lẹ̀ nínú Bíbélì wild beasts ni Ọlọ́run máa fi ń wé àwọn òyìnbó àwọn fúnra wọn gan mọ̀ pé wild beasts ni wọ́n àwọn tó ń pè nírú àwọn bíi Vikings àwọn tó ń pè ní bíi Vandal àwọn German àwọn Saxon wild beasts ni wọ́n òun ni Olúwa fi wọ́n wé torí bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ pé John 3:16 the whole world irọ́ ni o Ọlọ́run fi wọ́n bú Ọlọ́run sọ pé wọ́n dàbí itọ́ tó ta sẹ́nu ẹnu ẹgbẹ́ ẹnu ni wọ́n jẹ́ níwájú òun sì yan àwọn tó jẹ́ pé tí ó máa dà wọ́n lọ kúrò lọ́dọ̀ tòun ṣùgbọ́n nígbà tí a bá ṣe ìṣekúṣe òun máa fi òyì fi fà wọ́n mọ́ra wá láti wá ṣe ìyà fún wa torí pé a ò gbọ́ràn àwọn èèyàn kan ní wọ́n á yín mú ṣùgbọ́n tẹ bá wò dáadáa ẹ máa rí i pé bẹ́ẹ̀ ló jẹ́ ẹlòmíà máa nawọ́ sí àwọn ilẹ̀ òyìnbó pé àwọn ní nǹkan tó dáa ìlú wọn dáa gbogbo nǹkan wọn ló tò ọ̀nà wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ nítorí àwọn tiwa tó ń kó lọ lé ẹrú tí wọn sanwó fún tó fi ṣiṣẹ́ ọgọ́rùn-ún mẹ́bí ọmọ tó bí ọgọ́rùn-ún bíi méjì àbọ̀ sí mẹ́ta sọ́nà mẹ́rin tá à ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n sanwó làwọn fi ní gbogbo ohun tí wọ́n ní táìpọ̀ wọ́n sanwó fún gbogbo nǹkan iṣẹ́ tá a ṣe ń bẹ̀ wọ̀nyẹn wọ́n ò lè dàbí tí wọ́n wà lénìí torí pé wọ́n rí iṣẹ́ ọ̀fẹ́ wọ́n rí arugẹ ọ̀fẹ́ wọ́n rí lò ní ìlọsí wọn iwájú tí wọ́n fi rí bẹ́ẹ̀ ṣèbí lórí ilẹ̀ wa nílẹ̀ irú Nàìjíríà tán pè ní ìpínlẹ̀ tán pè ní Nàìjíríà ní ìsìn ṣèbí wọ́n fi dáko lórí oko àwọn bàbá wa tó ń kó nǹkan àlùmọ́nì gbogbo nǹkan ẹ̀wọ̀ gbogbo nǹkan ìwọ̀ gbogbo nǹkan èrè oko gbogbo tó ń kó lọ ta ló sanwó fún wọn láwọn pé àwọn Great Niger Company àwọn òyìnbó yẹn nínú àwọn Great Niger táwọn wo ló sanwó fún nínú àwọn tiwa tí wọ́n sanwó fún àwọn ọba tiwa pé àwọn ń lo gbogbo ẹ̀ ní èló ni wọ́n san gbogbo náà san sí iṣẹ́ èrè bẹ̀dà gbútari àwọn tó ká sọ pé nìkan pé ló jí kó ló ń dáko fún àwọn ibà àwọn òun dà rárá kò rí bẹ́ẹ̀ wọ́n kàn kó nǹkan lọ bó ṣe wù wọ́n nì yìí ń sọ fún wọn pé wọ́n ṣe kó wọn lọ tó ń rí wọn kó yànmọ̀yànmọ́ àwa ń sọ pé Olúwa kó ṣàánú Ọlọ́run ọba olórí gbogbo àwọn ọ̀dọ́gun àwọn jagun olórí ogun ìyẹn tó ka sí Ògún wọn ní pé Ògún pé ó jẹ́ ọdẹ pé ó jẹ́ ẹni tó ń rọ irin orúkọ ẹ̀ ti sápá mi lórí ní ìsìn
pé tó jẹ́ ni ẹ̀ wọ́n ní ogun gọ́dọ̀ wáyàn pé kí irọ́ náà pa àwọn àṣẹ àpèjúwe ọlọ́run ọba ni àwọn ọba wa tẹ́lẹ̀ àti àwọn alágbára wa tẹ́lẹ̀ yálò lọ́dọ̀ ọlọ́run ọba kan fi ṣe ìjagun àti ààbò fún àwa ọmọ lẹ́yìn àwọn ọmọlúàbí a máa ṣe àwọn àyọ̀ ayé ẹ̀ fún yín. wọ́n sọ fún wa pé ibi tí ọwọ́ ọ̀tún ọba tó gbìn pé wọ́n ti wá bàjẹ́ pé kó Olúwa wó lẹ̀ láti ọ̀run kó ṣàánú wa ó ní iná ti jó wa àti gé wa sílẹ̀ wọ́n kó wa lọ yánmọ́yánmọ́ wọ́n fún wa ká gbogbo ilẹ̀ àgbáyé pátápátá kó má fi wá bú mọ́ ní ìsìn torí sàmẹ́tì ó sọ̀rọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ó tún wá jẹ́ ìwúre nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àsọtẹ́lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ní ìsìn tó dà pé wọ́n kíra pé wọ́n kí Ṣàngó lọ́wọ́ yẹn àwọn àṣẹ yẹn lolúwa ti gbé padà wá òun ló jáde sí verse 17 ó ní let thy hand be upon the man of thy right hand upon the son of man whom thou madest strong for thyself. ó ní a ó padà sọ́dọ̀ rẹ a ó pe orúkọ rẹ ìwọ ṣàánú wa wá gbà wá yí sọ́dọ̀ wa olúwa lágbára kọjú sí wa ṣe lóore kójú rẹ kó dán sí wa kó ṣàánú fún wa. Let thy hand be upon the man of thy right hand jẹ́ kó ọwọ́ rẹ ọwọ́ ìyanu ọwọ́ àṣẹ rẹ jẹ́ kó wà lórí ọmọ ẹ̀dá ọmọlúàbí tí ó dá ẹni tó dá tó tètè ṣe ní agbára fúnra ara rẹ kẹfẹ lé sọ́kàn a máa ka 2 Ezra yẹn nìsín kó lè yé yín eléyìí náà pè ní the book of 2 Ezra chapter 13 tẹ́ bá wò inú King James Bible náà ni ó yẹ kó wà gbogbo ẹ̀yin tẹ́ ní King James Bible ìwé yìí yẹ kó wà nú ẹ̀ ṣùgbọ́n kò ní sínú eléyìí tó wà lọ́wọ́ yín nítorí ti àwọn tí wọ́n ń ṣe ìkà wọ́n ti yọ jáde àwọn òyìnbó náà ni wọ́n ti yọ gbogbo ẹsẹ̀ ẹbẹ̀ yẹn wọ́n ti yọ kúrò nínú ìwé tó wà lọ́wọ́ ti yín King James Bible náà ní this is 2 Ezra chapter 13 àti ka Psalm 80 la kà yẹn tẹ́ bá wo verse 17 ó ní ẹni tí ẹ ti ró ní agbára ẹni ọwọ́ ọ̀tún yín ọmọ Ádámọ̀ yẹn ní ọmọ ẹ̀dá tẹ́ dá tó tẹ́ ti ṣe ní alágbára ẹ ti fọwọ́ ọ̀tún yín ṣe ní àṣẹ ẹ máa wò ní 2 Ezra chapter 13 ní ìsìn. And it came to pass after 7 days I dreamed a dream by night. And look, there arose a wind from the sea that it moved all the waves thereof. And I beheld, and lo, that man waxed strong with the thousands of heaven. And when he turned his countenance to look, all the things trembled that were seen under him. Láàrin ibi ọ̀rọ̀ kan wà láàrin tí òyìnbó translate sáàrin yẹn. And look, there arose a wind from the sea that it moved all the waves thereof. Only and I beheld, and look, that man waxed strong with the thousands of heaven, and when he turned his countenance to look, all the things trembled that were seen under him. Ẹ rí i pé kò sí introduction fún man tí wọ́n dárúkọ yìí. Wọ́n ti ṣí ibi tó ti máa ara tó máa fi ṣí nǹkan ṣe nìyẹn. Wípé tí wọ́n mọ̀ ní o, wípé wọ́n gbàgbé ní, wípé kò yé wọn ní o. Kàkọ́lẹ̀ kọ síbẹ̀ pé ibì kan wà láàrin tí kò yé wa o. Wọn ò ní ṣe bẹ́ẹ̀, wọ́n á filẹ̀. A máa kà lọ tó bá ṣe ń lọ sílẹ̀ máa wá yé yín sí. Ó ní, and when he turned his ibi tó bá kọjú sí láti wò, ó ní gbogbo nǹkan á sì máa mì tìtìtìtìtìtìtìtì. Ibi tó bá kọjú sí bí nǹkan báyìí gbogbo nǹkan á sì máa mì tì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 . Ó ní ibikíbi tí ohùn ẹ̀ bá lọ jáde nínú ẹnu ẹ̀, ó ní pẹ̀lú iná, ó ní and whensoever the voice went out of his mouth, all they burned that heard his voice, like as the earth faileth when it feeleth the fire. Wọ́n ní iná jáde lẹ́nu ẹ̀. Gbogbo bí ó bá kọjú sí tó bá lanu sọ̀rọ̀ báyìí pẹ̀lú iná ni.
And after this I beheld, and look, there was gathered together a multitude of men out of number from the four winds of the heaven to subdue the man that came out of the sea. Gbogbo tí a bá ti rí nǹkan bí òkun báyìí yẹn mí pé èrò. Ìgbà míì a máa fi tọ́ka sí èrò àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọlúàbí. Ìgbà míì a fi tọ́ka sí àwọn ọmọ èrò, àwọn ọmọ, àwọn ìwúre, àwọn ti àgọ́yè, àwọn ti ògbẹ̀rẹ̀, àwọn ti alábọ̀rẹ̀, ti àwọn àtọ̀húnrìnwá gbogbo, àwọn ọmọ òyìnbó gbogbo wọn lọ́hùn. Ihun tó bá kọ pọ̀, ìbọn ṣe bá kọ́ sí, ohun tó ń tọ́ka sí lè máa fi mọ àkàjúwe yẹn, ẹni tó dá sí. But I beheld, and lo, he had graved himself a great mountain, and flew upon it. Nǹkan tó sọ níbí first, only after this I beheld, and lo, there were gathered together a multitude of men out of number from the four winds of the heaven to subdue the man that came out of the sea. Ó ní a wò, a sì rí, a rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò ní iye, tí wọ́n wá láti orí gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé. Wọ́n ní wọ́n sì jogun pọ̀, wọ́n sì fẹ́ wá gbógun ti ọkùnrin náà tí a ró lé agbára, tí a ró ní àṣẹ, ẹni tó wà ní Sámétì yẹn náà ni ó. Ó ní tó jáde wá láti àárín òkun, tó jáde wá láti àárín àwọn èèyàn títí ẹ̀. Ó ní, but I beheld, and look, he had graved himself a great mountain and flew up upon it. Ó ní òun sì wò, òun sì rí. Ó ní ọkùnrin náà, ó ló ti gbẹ́ òkè èkìtì ńlá kan. Ó ní ó sì gun orí òkè èkìtì ni, ó sì fi ń fò káàkiri. Orí òkè èkìtì, a sì máa fò kiri. Ẹ̀yin ẹ tọ́ka sí, ẹ̀yin ẹ ronú sí. Mo sọ fún yín tẹ́lẹ̀. Ogun ọkọ̀ fẹ̀rẹ̀ fún káàkiri àgbáyé ní Elédùmarè ọba. Yèṣu Olúwa alágbára ọmọ rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni. Alágbára tó Olúwa tún gbé dìde fún wa bẹ́ẹ̀ náà lè ó jẹ́. Ẹ máa gbọ́ nípa ẹgbẹ́, ẹ máa gbọ́ nípa ọ̀fẹ́, arabi tí àwọn àṣẹ yẹn ti jáde nìwọ̀nyẹn. Verse 7. But I would have seen the region or place where the hill was graven, and I could not. Òun mọ bí tí òkè náà ti gé jáde wá. Òun wo òun ò rí torí inú gbó gìjìgìjì ló ti jáde wá. Àwọn ìgbó wa. And after this I beheld, and look, all they which were gathered together to subdue him were sore afraid, and yet does fight. Ó ní òun wò, ó lóun rí gbogbo àwọn tó papọ̀ láti bá ajagun náà ọmọkùnrin ti Elédùmarè yìí tó fẹ́ bàjà. Ó ní wọ́n sì kórapọ̀, wọ́n fẹ́ bàjà. Ó ní ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n. Ó ní ṣùgbọ́n wọ́n sọ pé àwọn á sì jà. 9. And lo, as he saw the violence of the multitude that came, he neither lifted up his hand, nor held sword, nor any instrument of war. Ó ní òun wò, ó sì rí. Ó ní ọ̀dọ́ ọmọkùnrin náà aláṣẹ agbára ni. Ó ní ó wò, ó sì rí gbogbo àwọn ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dé tó fẹ́ bá jà. Ó ní kò lo idà, kò gbọ́wọ́ sókè pẹ̀lú ipá. Ó ní kò dé ìdààmú, kò lo kankan, kò lo nǹkan èròjà tá a lè tọ́ka sí pé èrò nǹkan ìjà lélẹ́yìn. Ó ní, but only I saw that he sent out of his mouth, as it had been, a blast of fire, and out of his lips a flaming breath, and out of his tongue he cast out sparks and tempests. And they were all mixed together, the blast of fire, the flaming breath, and the great tempest, and fell with violence upon the multitude which was prepared to fight, and burned them up every one, so that upon a sudden of an innumerable multitude nothing was to be perceived, but only dust and smell of smoke. When I saw this, I was afraid. Ó nígbà tí a rí, ó ní pé kò lo idà, kò lo irinṣẹ́ ìjà kankan. Ó ní kò tiẹ̀ gbápá sókè. Ó ní ṣùgbọ́n ó rí pé nígbà tí ọ̀dọ́ ọmọkùnrin aláṣẹ agbára ni tá a rí ní Psalm 80 verse 17 tó tún wà ní 2 Ezra chapter 13 ó wà níbí. Ó ní àárí, ó ní nínú ẹnu ẹ̀, ó ní àyàrá iná, ó bù yà jáde. Ó ní nínú àrórí ahọ́n ẹ̀, ó ní àrá sì ń jáde. Ó ní ó sì ń fọhùn, ìjì sì ń jà. Ó ní gbogbo ẹ̀ sì papọ̀ ló ìjì àti iná àti àyàrá iná gbogbo àti àrá. Ó ní wọ́n sì papọ̀. Ó ní ọ̀yà iṣẹ́ ẹ̀ nì, ó ní ó jáde pẹ̀lú ìmí ẹ̀. Ó ní ìjì náà sì jà.
ó ní ìparun sì ṣubú lé gbogbo àwọn ìwọ́rúru àwọn èèyàn tó kógun wá tí wọ́n ní wọn fẹ́ bàjà. Ó ní wọ́n sì jó rúgúnrúgún ní gbogbo ẹ̀bá lọ́pọ̀ ọ̀tún lọ́pọ̀ òsì níwálẹ̀yìn. Ó ní gbogbo wọn sì jó dànù. Ó ní àìmọye àwọn tí a rí wọn. Ó ní wọ́n jó dànù, a ò sì rí wọn mọ́. Ó ní eruku àti òórùn èjìjó òun ni a rí. Ó ní ẹ̀rù sì bà òun. Ó ní lẹ́yìn náà a rí aláṣẹ agbára náà, a rí ọmọkùnrin náà tó bọ́lẹ̀ lórí òkè náà. Ó ní a sì pè é. Ó ní àwọn alálàáfíà onínúure, àwọn awọ́rúru àwọn ẹ̀dá wa. Ó ní a sì jáde wá ní àwa bá a. Ó ní a pọ̀ láwọn ènìyàn tá a sì wá bá a. Ó nínú àwọn kan dùn. Ó ní àwọn kan wánú roro torí wọ́n ti mọ̀ pé àwọn ṣẹ̀. Àwọn olórí wa tó ń ṣe ìbàjẹ́ nísìn, àwọn wòlíì burúkú tí a ò fi ṣẹ́ rán, tí wọ́n sì ka ìmọ̀ kún ìmọ̀ wọn, tó jẹ́ tó ìbò gbélé wọn lórí ọ̀rọ̀ orúkọ, tó ìbò gbélé wọn lórí ní irọ́, wọ́n fi ń tọ́ àwọn èèyàn wa, tó fi ń ṣe àṣẹsàdúrà tó yẹ kán ti yí padà. Torí ọ̀rọ̀ ti jáde nísìn ojú 30 ọdún tó òtítọ́ ti wà tó yẹ kán ti máa lò fún wa. Àwọn òṣèlú tó yẹ kó jẹ́ òṣèlú ṣùgbọ́n tó jẹ́ ọ̀jẹ̀lú ni wọ́n. Àwọn ni wọ́n wà sọ́rí yìí o. Àwọn ni wọ́n wà nínú èrò ìbànújẹ́ gbogbo. And some of them were bound. A sì máa dè wọ́n. A ti sọ fún wọn pé ìyà máa jẹ gbogbo àwọn tó ń jẹ wá níjẹkújẹ. Àwọn tó ń kó wa tà fún àwọn àjòjì. Àwọn tó ń kó tilé tà. Àwọn tó ń jẹ àjẹmọ́yà nìkan, tó ń wa gbogbo nǹkan mọ́yà àlùmọ́nì àti nǹkan èrè wa. A máa dè gbogbo wọn. Ìyà máa jẹ wọ́n. Àwọn mìíràn sì gbé nǹkan wá láti ṣe ìrúbọ àti pé kán fi ṣe nǹkan tẹ́ a lè ẹ̀bùn fún èèyàn. Ó ní ẹ̀rù sì bà òun tóun rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ̀nyí. Òun jí, òun sì béèrè pé báwo ni. Ó lè ti fi nǹkan ránṣẹ́ sí òjíṣẹ́ yìí. Ẹ ti fi nǹkan hàn láti bẹ̀rẹ̀. Ẹ ti kà á pé òun yẹ ní ẹni tí ẹ ń fi nǹkan fún, tí ẹ sì máa gbọ́ àdúrà rẹ̀. Ó ní ẹ fi hàn mí nísìn ìtumọ̀ gbogbo nǹkan tí mo rí yìí. Torí nǹkan tí mo rí nínú òye mi, nǹkan tó le púpọ̀ ń bọ̀ ní àwọn ọjọ́ wọn ni tó ń bọ̀. Nǹkan tí wọ́n ń sọ yìí nínú Ezra sí, ó ti ṣẹlẹ̀ ní after gbogbo Assyria, after tàti kúrò ní Persia, after tàti àwọn Greek tẹ̀ ti kúrò lórí wa náà ti rí àwọn eléyìí tó tọ́ka sí àwọn ìgbà kẹyìn. Torí ìgbà tí wọ́n ló wa kúrò ní Jerusalem, a máa sọ̀rọ̀ dé àwọn bẹ̀rẹ̀ lọ́jọ́ míì. Nígbà tí wọ́n lé àwa yìí kúrò ní Jerusalem, àwọn yòókù àwọn èèyàn wa tó tún padà síbẹ̀ tó wà ń bẹ̀, tó lé wọn kúrò, táwọn Rómánì tó lé wọn kúrò. Àwọn kan báyìí ò ṣẹlẹ̀ nígbà yẹn. Àwọn kan ọjọ́ iwájú ní ìgbà kẹyìn ni àwọn eléyìí. Only for as I conceive in mine understanding, woe unto them that shall be left in those days, and much more woe unto them that are not left behind. Ó ní kan tá a rí ni pé àwọn tí a wà nígbà kẹyìn, a ó rí ìyà, ṣùgbọ́n àwọn tí a ò tiẹ̀ wá tán tẹ̀ fílẹ̀ fún ìgbà kẹyìn, ìyà tí wọ́n tiẹ̀ ló tún wá pọ̀ jù. Nítorí tí àwọn tí wọ́n fílẹ̀, ó ní wọ́n wà nínú ìwárìrì ọkàn tí ìjayà lóló sì bá wọn. Now understand I the things that are laid up in the latter days, which shall happen unto them and to those that are left behind. Nísìnyí ni ó yé mi ní nǹkan tá a ti kọ, tá a fi pamọ́, tí ó ṣẹlẹ̀ ní àwọn ìgbà kẹ́yìn, tí ó ṣẹlẹ̀ sí àwọn tí ó wà tí a fi lẹ̀. Ọ̀rọ̀ yìí ẹ máa rí i pé ó ta bá gbogbo àwọn wòlíì onírọ́ tó máa sọ pé àwọn oníwà rere kìrìsìtẹ́nì wọ́n lọ sí ọ̀run, rapture máa ṣẹlẹ̀, wọ́n á dédé bára wọn lọ́run, wọ́n á pàdé olùgbàlà, wọ́n á wá lọ sí ọ̀run. Àwọn kan wá wà láyé, ilé ayé wá parẹ́, wọ́n á wá lọ sọ́run, wọ́n á gbé inú òfurufú. Ẹ máa rí i pé irọ́ ni wọ́n pa. Ibi tí ara ọ̀rọ̀ tó ta bá wọn rèé, àwọn wòlíì irọ́ tó yẹ kó ka ìmọ̀ kún ìmọ̀ wọn, kó gbàdúrà, kó béèrè lọ́wọ́ Ọlọ́run kó ṣàlàyé fún wọn.
nínú ìwé tó gbé dání kò síbi kékeré tó sọ pé a ó sì gbé gbogbo yín lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn kan máa ní àwọn lálàá wọn ní Jesus ló àpíà sí wọn, kò ní sọ fún wọn ní orúkọ ara ẹ̀. Ní wòlíì tó bá sọ fún yín pé òun lálàá òun rí nǹkan kan tó sọ pé òun rí olùgbàlà tí kò olùgbàlà ò sì dárúkọ òótọ́ rẹ̀ fún pé kó kó àwọn ọmọ òun ní orúkọ òun, torí Olúwa sọ fún wa pé ká sọ fún gbogbo yín pé kẹ́ ẹ pé orúkọ òun, ẹ pé orúkọ òun, ẹni tó bá pé orúkọ òun ni òun ó gbàlà. Àkọọ́lẹ̀ ní and all who call on the name of Elohim shall be saved. Kò ní pé ẹni tó bá porú pé son of Zeus ló máa pe o, ló máa gbà o. Ẹ lọ ka Psalm 91 irú verse 14 ọ̀ èmi nǹkan bẹ́ẹ̀ ó sọ fún ẹ pé èmi gbà á là torí pé tí ni ó ti mọ orúkọ mi, nítorí pé kí ni a ti mọ̀ ẹ́ pé a máa gba orúkọ kúrò lẹ́nu yín. Ó wà nínú àkọọ́lẹ̀ náà pé òun gba orúkọ òun kúrò lẹ́nu wa nítorí pé a ti ṣe é bàjẹ́. Àwa darapọ̀ mọ́ àwọn òyìnbó, darapọ̀ mọ́ àwọn àtọ̀run ìwà, òun gba orúkọ òun kúrò lẹ́nu wa. Ó wà níbẹ̀ náà, ó gbẹ náà la ṣe máa rí lọ́jọ́ iwájú, èmi kọ́ lọ́jọ́ ẹ̀. Gbọ́n nígbà tó ti sọ pé ká kó orúkọ yẹn kó padà wá fún wa, àwọn tó jẹ́ síwájú wòlíì fún wa tipẹ́tipẹ́ ní àwọn bíi 50 ọdún tó yẹ kán ti sọ̀rọ̀ yìí fún wa ká ti bẹ̀rẹ̀ sí máa mú un ṣe, wọn ò ṣe bẹ́ẹ̀. Wọ́n tẹ̀lé òyìnbó, wọ́n tẹ̀lé nǹkan tí wọ́n á jẹ nìkan. Òyìnbó kìlọ̀ fún wọn. Yéṣùà tí wọ́n bá táwọn kan wá fi ń ṣe bí wọ́n fi ń gbéraga lásán, ṣùgbọ́n tó wá pé Jesus tó mọ́ pẹ̀lú ẹ̀. Wọ́n wá sọ bí pé Yéṣùà àti Jesus bí pé ó mì nira wọn. No, kò jẹ́ ìtumọ̀ kan náà. Yéṣùà ó yàtọ̀ sí Jesus. Òun ṣe pé bóyá ìkankan náà ni ó jẹ́. Àwọn tó bá ń papọ̀ fún yín, ẹ ṣépè fún wọn, ẹ sòkúta fún wọn, ẹ sòkúta kẹ sòkúta pa wọ́n. Òfin Ọlọ́run gbà. Therefore are they come into great perils and many necessities, like as these dreams declare. Yet is it easier for him that is in danger to come into these things than to pass away as a cloud out of the world, and not to see the things that happen in the last days? And he answered unto me and said, nǹkan tó sọ nísìn, ó ní ó rọrùn fún àwọn èèyàn láti rí gbogbo ìjàmbá èyí tó máa ṣẹlẹ̀ láyé ìsìn, pé ó máa ṣẹlẹ̀ wọ́n á rí, pé kò sí ààyè fún wọn láti fi ilé ayé sílẹ̀ bí òfurufú kan sá lọ. Ó ní kò sí pé ẹnìkan sá lọ. Ó ní ó rọrùn yóò jẹ́ bẹ́ẹ̀ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ilé ayé náà wà tí gbogbo ìyà ṣẹlẹ̀, ìtumọ̀ ẹ̀ nìyẹn ní àkópọ̀. Màláíkà tí máa wá júwe fún, the interpretation of the vision shall I show thee, and I will open unto thee the things that thou hast required. Whereas thou hast spoken of them that are left behind, this is the interpretation. Ó ní ìwọ wòlíì Ezra tí ó tẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀, tí ìwọ gan fúnra ẹ ti mọ̀ tó ti sọ̀rọ̀ nípa àwọn tí a fi lẹ̀. Àwọn òyìnbó tó ṣe fíìmù jáde tó ní left behind, pé rapture gbá wọn kan, pé left behind tribulation wá ṣe àwọn yẹn nìkan, pé àwọn yẹn ṣẹ̀ ní ìrọ́gbu ni wọ́n pa. Kò sí rapture, no going away. Òun ló sọ pé easy fún yàn láti jẹ ìyà gbogbo yẹn, pé kò ní ṣẹlẹ̀ fún ẹnìkankan láti pòórá bí afẹ́fẹ́ lọ síbi kankan, wọ́n á jẹ ìyà. Náà nísìnyí màláíkà wá júwe, ó sọ pé he that shall endure the peril in that time hath kept himself. People are 22. Only whereas thou hast spoken of them that are left behind, this is the interpretation. He that shall endure the peril in that time hath kept himself. They that be fallen into danger are such as have works and faith towards the Almighty. Ó ní àwọn tá a wà ní ìgbà yìí tá a máa wà tí kò tẹ̀ nípa wá. Ó ní àwa gan náà ní iṣẹ́ rere níwájú Elédùmarè tí àwọn àdánwò yìí ó dé bá. Àwa tí àdánwò ó dé bá ni a ní iṣẹ́ rere níwájú Ọlọ́run ọba. Àwọn kìrìsìtẹ́nì sì parọ́, àwọn wòlíì, àwọn ẹlẹ́sìn wọ́n parọ́, wọ́n ní ẹni tó bá níṣẹ́ rere á pòórá, pé wọ́n ní ṣe lára yẹn. Yeshua Mèsíà sọ fún yín pé ẹni tó bá fi ara tì í, tó fara tì í, tó ní forítì tó fara dà, òun ni a ó gbàlà. Kò ní ẹ̀ pòórá. Ẹ lọ bí kankan o, kò sí beam me up Scotty Star Trek kankan bí kan, no rapture. Kò sí rapture o. Ẹ jẹ́ kọjú kíní sí mi síra mi. Kì í sọ pé kò sí rapture. Wọ́n parọ́ fún yín.
anybody any person tó bá sọ pé òun lọ heaven pé wọ́n sọ pé ẹ lọ sí heaven ẹ sanwó kan ẹ ṣèwà kan ẹ sọ síìdì ẹ ṣe báyìí ẹ lọ sí heaven kan àbọ̀ òun lálàá kan òun wá sunkún Jesus ló wá dúró sọrúkọ ẹ pé Jesus lórúkọ tòun ó wá sọ pé rapture heaven and everybody going up a stairway up to heaven irọ́ ẹ sọkúta pa ẹnìyẹn ní ojú ẹsẹ̀ ẹ sọkúta pa. Only know this therefore, that they which be left behind are more blessed than they that be dead. Ẹ jẹ́ tún kà kó yé yín kẹ́ gbọ́. Know this therefore, that they which be left behind are more blessed than they that are dead, that be dead. So àwọn tó tẹ̀ ti kú nígbà tí àwọn yẹn ti sá lọ kúrò lójú ogun ni a ò dán wọn wò dáadáa àfi a fi kẹ́ wọn. Ṣùgbọ́n èyí tẹ́ bá wà tẹ́ bá forí ti ìyà ètò tó ń ṣẹlẹ̀ gbogbo rògbòdìyàn covid gbogbo tó fi ń gba irọ́ tó ìbò ń pa kiri pé àìsàn kan wà tó ń ṣe gbogbo kíní kan wọ́n fi nǹkan kan fi ń ṣe àwọn èèyàn táwọn bá fẹ́ mú wọ́n ń fi àwọn kíní kan síbi kan kó máa yé àwọn kan gbogbo èèyàn tó wá sì kú lọ́sítù bí kankan lẹ́nu àwọn á sọ pé kíní covid kan ló pa irọ́ náà pa ìṣe burúkú tó fẹ́ ṣe àmì burúkú tó fẹ́ fi sára àwọn ènìyàn òun ni wọ́n ń gbìyànjú láti ṣe káfíyàn lẹ́bẹ̀ẹ́ ẹni tó bá yé kó yé. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ara dá gbogbo wàhálà wọ̀nyí òun ni àbùkù fún n'àlàáfíà wọ́n sì dára ju àwọn gan tó ti kú. This is the meaning of the vision, whereas thou sawest a man coming up from the midst of the sea. The same is he whom Elohim the highest had kept a great season, which by his own self shall deliver his creatures, and he shall order them that are left behind. Ó ní ẹni tí ẹni tó jáde ní àárín aginjù àwọn ẹ̀dá àwọn ọmọlúwàbí wọn ni ó ní èyí ni Ọlọ́run ti dá tó dá yàtọ̀ tó fi pamọ́ fún àsìkò yìí gangan tí òun fúnra rẹ̀ tó gbé jáde wá pé èyí ni ó máa ṣe olùjàngbara fún àwọn ọmọ ẹ̀ nígbà yìí. Ó ní àwọn tí ó máa kù sẹ́yìn left behind tí wọ́n rapture ó ní àwọn yìí òun ló máa ṣààbò fún wọn. Only whereas thou sawest that out of his mouth there came as a blast of wind and fire and storm, and that he held neither sword nor any instrument of war, but that the rushing in of him destroyed the whole multitude that came to subdue him. This is the interpretation. Behold, the days come when the Most High will begin to deliver them that are upon the earth. And he shall come to the astonishment of them that dwell on the earth. And one shall undertake to fight against another, one city against another, one place against another, one people against another, and one realm against another. And the time shall be when these things shall come to pass, and the signs shall happen which I showed thee before. Àwọn yẹn ti wà sáṣáájú níbi Ezra 12:10-11 gbogbo ẹ̀ àwòkálẹ̀ ní. And then shall my son be declared, whom thou sawest as a man ascending out of the sea. And when all the people hear his voice, every man shall in their own land leave the battle they have one against another, and an innumerable multitude shall be gathered together, as thou sawest them, willing to come and to overcome him by fighting. But he shall stand upon the top of the Mount Sion, Shiono. Òkè Ṣíọ̀nà bí t'Olúwa máa ń gbà jáde wá sí agbègbè tiwa láyé bí. And Ṣíọ̀nà shall come and shall be shown to all men, being prepared and builded, like as thou sawest the hill graven without hand. Òkè náà sì wà tẹ́ rí tó dàbí òkè tí a ò fi apá gbẹ́ tá a ò fọwọ́ gbẹ́ tó dàbí irinṣẹ́ kò dàbí ship tí wọ́n build. A miraculous structure, a hill. Tó jẹ́ pé miraculously ni structure tó máa gbé fún yẹn ló máa wá kì í ṣe nǹkan tí àwọn èèyàn àfọwọ́dákọ́ Ọlọ́run bá ló máa ṣe ìyanu yẹn jáde. And this my son shall rebuke the wicked inventions of those nations. So gbogbo àwọn tí wọ́n ń fún àwọn Fúlàní bùrọ̀lọ́ ní àwọn AK-47 surface to air missile, grenade launcher,
RP7 wọ́n fún wọn ní tank gbogbo nǹkan àti Nigeria army tó yẹ pé iṣẹ́ kan dáàbò bo àwọn ọmọ kóòtù òjíire àti Biafra iṣẹ́ kan dáàbò bò wá wọ́n máa fi ipá wọn máa fi bá wa jà. Olúwa sọ pé gbogbo èròjà wọn gbogbo nǹkan ogun wọn gbogbo ẹ̀ máa di òtù báńtẹ́ kò ní ṣiṣẹ́. Ó ní ọmọ Olódùmarè ọmọ aláṣẹ ọmọ alágbára ní tí Olúwa gbé dìde fún wa gbogbo wọn ó ní wọn á dìde ó ní á jẹ́ aláṣẹ tí á sì pàṣẹ fún gbogbo nǹkan tí wọ́n gbé dání gbogbo ìgbésí ayé wọn ó sì bá sí rúdurùdu. And shall lay before them their evil thoughts. Ó máa tọ gbogbo ọ̀rọ̀ wọn gbogbo ìmọ̀ràn tó ti gbà pọ̀ báwọn fẹ́ ṣe ó máa tú kẹ́kẹ́ síwájú wọn pé kẹ̀kẹ́ bí nǹkan tẹ́ fẹ́ ṣe ni. And shall lay before them their evil thoughts, and the torments wherewith they shall begin to be tormented. Ìyà ara wọn gan fúnra wọn nǹkan tí wọ́n fẹ́ fi bá wa jà gan àwọn ọmọ máa bá àwọn fúnra wọn yẹn jà. Which are like unto a flame, and he shall destroy them without labour by the law which is like unto me. Ó ní òfin ọ̀rọ̀ àṣẹ ló máa fọ̀ fún wọn. Gbogbo nǹkan wọn gbogbo wọn ló máa tún wá ṣe àwọn èèyàn ló máa ṣe wọ́n léṣe. Tá bá padà sẹ́yìn wọ́n sọ pé àìmọye wọn wọ́n máa kó pọ̀ gbogbo àwọn tí ń bára wọn jà táwọn ní gbogbo wọn tó ń gbògbòdìyàn tó ń gbógun ti àwọn kan ẹ rí i pé ní gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ àwọn kan wà ní jẹ́jẹ́ àwọn kan gbógun wá àwọn kan wà jẹ́jẹ́ àwọn kan gbógun wá gbogbo ibi tí àwọn èèyàn wà jẹ́jẹ́ àwọn ọmọlúàbí lóṣìṣì tọ́lọ́hún pín káàkiri ni wọ́n wà ńbẹ̀ gbogbo àwọn tó ń gbógun wá bá wọn yẹn àwọn wọ̀nyí á wá kúrò papọ̀ wọ́n wá ní alágbára tí Olúwa gbé dìde fún wa pé àwọn fẹ́ wá bàjà gbogbo wọn wá kó pọ̀ wọ́n á gbọ́n gbóhùn ẹ̀ wọ́n á rà àwọn fẹ́ wá bàjà wọ́n dẹ̀ pọ̀ títí tí àti ẹ̀ lè kà wọ́n wọ́n ní àwọn á gbógun gbàjà àwọn á fi nǹkan ẹ̀rọ tí wọ́n ní àwọn á gbé wá bá a wọ́n ní ṣùgbọ́n ó dúró sórí òkè Síọ̀n a dẹ̀ fi hàn gbogbo àwọn ẹ̀dá wọn ni wọ́n á rí alágbára a máa fi hàn gbogbo èèyàn pé òun rèé ó ní ẹ̀dẹ̀ máa rí pé àti ṣe gbogbo àwọn ìpalẹ̀mọ́ láti gbé jáde wá gbogbo nǹkan tí ó nílò Olúwa láti ó ti pèsè ẹ̀ fún gbogbo ìpèsè ti wà fún ohun tó máa gùn ní àṣẹ àti agbára tó máa fi káàkiri Ọlọ́run ti ṣe é fún ó ní ọ̀rọ̀ yóò sọ gbogbo nǹkan ìjà gbogbo nǹkan ogun tí wọ́n ní ó ní gbogbo ẹ̀ máa tó táwọn ìkà tó ń gbógun ti àwọn ọmọlúwàbí tí wọ́n ní ó ní gbogbo nǹkan ogun tí àwọn ìkà àwọn àtọ̀húnrìnwá gbogbo tí wọ́n ní ó ní gbogbo ẹ̀ máa bọ́ sínú dùrùdù kò sí ìta ṣiṣẹ́ gbogbo ẹ̀ máa bàjẹ́ ó ní ìjì máa gbé gbogbo ẹ̀ ìjì ló máa gbé gbogbo nǹkan wọn lọ pátápátá ilẹ̀ gan ya agbé wọn mì gbogbo ìmọ̀ràn wọn yóò ti tú síwájú wọn gbogbo ìmọ̀ràn wọn tí wọ́n fẹ́ ṣe á wá di ohun tó máa bá àwọn fúnra wọn jà gbogbo nǹkan olóró gbogbo nǹkan àti oògùn olóró wọ́n fẹ́ fi gún wa lábẹ́rẹ́ burúkú tó ìbò tó gbìyàn pọ̀ wọ́n fẹ́ fi pa wá o àti àwọn èròjà nǹkan Fúlàní o àti èròjà táwọn USA gbogbo àwọn Russia àwọn France Germany tó ti yí wa ká gbogbo tó ń pè Nàìjíríà gbogbo ẹ̀ wọ́n ti yí wa ká lórí omi àti nínú igbó wọ́n fi drone wọ́n fi yí wa ká gbogbo báyìí ṣùgbọ́n Olúwa sọ pé gbogbo nǹkan tí wọ́n lò àti àwọn ìfúnfún afẹ́fẹ́ burúkú àti àwọn oògùn olóró àti oúnjẹ burúkú tó ti fi nǹkan àwọ̀ sí ìdọ̀tí nǹkan ìbàjẹ́ wọ́n ti fi sí tó fẹ́ fi ṣe wá léṣe gbogbo nǹkan wọn yìí ló máa bá àwọn tó ń ṣe ìkà yìí ó máa bá wọn fúnra wọn jà. onítẹ̀ẹ̀dẹ̀ ti rí àwọn tí a pọ̀ tó jẹ́ alálàáfíà tá a wọ́ rúdú ọ̀dọ̀ rẹ̀ ó ní àwọn wọ̀nyí ní àwọn ìdílé mẹ́wàá tí a gbé lọ kúrò ní ilẹ̀ tiwọn ní ìgbà Hòṣéà ti ọba tí Salmanesa ọba Assyria tó kó wọn lẹ́rú lọ tí a gbé wọn gba orí odò tá a gbé wọn lọ sí ìlú bòmíràn. Tẹ́ bá rántí ìwé tá a kà nípa Derek Lange tó kọ ìwádìí tó ṣe ó sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ni wọ́n kó lọ ní Assyria ẹ̀yin ọmọ Israẹli tí wọ́n kó lọ àwọn ọba Salmanesa wọ̀nyí àwọn Nebukadnesari gbogbo wọn àwọn tó jẹ́ ọba àwọn Síríà wọ̀nyí gbogbo wọn yẹn àwọn ni wọ́n dárúkọ síbí ní àsọtẹ́lẹ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ni wọ́n àti rí
ẹ̀yin tá a kà tẹ́lẹ̀ ẹ̀yin tó wá tú síbí fún yín ẹ̀yin ni àwọn mẹ́wàá ẹ̀yin àwọn mẹ́wàá ẹ̀ náà pè ní Ephraim Manasseh àti Benjamin àpapọ̀ yín pẹ̀lú Naphtali àwọn olùfẹ́ gbogbo wọn Zebulon Yisaska gbogbo wọn pátápátá lóríṣiríṣi Reuben Shimon gbogbo yín pátápátá lápapọ̀ ẹ̀yin náà pè ní 10 tribe tó ń sọ pé ẹ ti lost wọ́n lè lost ibi tẹ́ wà lẹ́wà àwọn yòókù yín tó ń pè ní Ẹ̀vẹ̀ ní ìsìn tó ń di orúkọ mú pé Ifẹ̀ ṣùgbọ́n Ẹ̀vẹ̀ náà wọ́n pè yín sẹ́nu kọ́kọ́ pé Ifẹ̀ wọ́n ní Ẹ̀vẹ̀ àwọn èèyàn náà wà lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n wà ní Benin wọ́n ní Togo wọ́n wà ní Ghana bẹ́ẹ̀ náà àwọn tó ti pera wọn náà ní Yorùbá náà sí pẹ̀lú yín náà wọ́n pín lọ sí gbogbo bẹ̀ wọ́n yẹn. ọ̀rọ̀ tá a pè ní Yorùbá yìí ní 1835 kò sí ìwé kankan 1835 kò sí ìwé kankan níbi kankan tá a kọ kò dẹ̀ sí àwọn àkópọ̀ ẹ̀yìn kankan tó wà níbi kankan lórí ilẹ̀ ayé tán pera wọn ní Yorùbá. alàgbà Samuel Crowther òun ni àwọn òyìnbó fún ní ètò tó pèsè fún tó ṣe àwọn ìwé tó kọ àwọn ìwé tó ṣe gbogbo tó wá ṣe báà náà ṣe máa kó yín jọ láti lè máa fi jọba lé yín lórí administration yín for administrative purposes wọ́n kó léètì gbogbo yín pọ̀ wọ́n á pè yín ní Yorùbá. orúkọ yín nínú àwọn ìwé tá a kà wọ̀nyí àwọn Israel wọ̀nyí àá máa kà débẹ̀ tí wọ́n kì í ṣe lẹ́nu Yariba lára orúkọ yín tó wà ń bẹ̀ Yariba ìtumọ̀ ẹ̀ mo lè ti gbé jáde sí sẹ́yìn ní pé ẹ̀yin ni Yariba ẹ̀yin ni Yari ẹ̀yin tí ní Yariba ẹ̀yin ni Olúwa fi ń gbògo ẹ̀ fi Yari ẹ̀ ẹ̀yin náà tún ní Yari ẹ̀ ẹ̀yin ni ìbínú ẹ̀ tó wá fẹ́ jagun àjànà báyìí náà ẹ̀yin náà ló máa náwó gún ó sọ pé ẹ̀yin ni ẹnu àáké òun tóun ó fi forí àwọn aṣebi àwọn àtọ̀rí ìwà gbogbo torí òun rán wọn níṣẹ́ pé kọ́kọ́ yín ní ẹ̀san ṣùgbọ́n wọ́n ti ṣe ju ibi tí wọ́n rán wọn lọ wọ́n ti wá bà yín jẹ́ wọ́n ti wá ṣe yín ṣàkóṣàkó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tọ̀la ọjọ́ mìíràn ni nísìnyí mo fẹ́ sáré lọ ní àtúfẹ́ kópa kínní ilẹ̀ nísìnyí torí ọjọ́ ti lọ gan àmọ́ kó máa pẹ́ tó yìí 15-30 minutes mo rò pé máa fi ṣe ọ̀rọ̀ tí wọnú ọ̀rọ̀ èké sáré fi ọ̀rọ̀ Hébérù kẹfì mọ̀ pé Jesus God Jehovah Lord gíní yẹn kò sí nínú èdè yẹn rárá Hébérù ta nítorí pè ní Hébérù tó ń pè ní Hébérù yẹn kì í ṣe Hebrew ló hàn bẹ́ẹ̀ àwọn kó tó dé English word tó ń pè ní Hebrew yẹn wọ́n wá láti Greek Latin word of Ebrachos wọ́n láti ancient Greekish of Hebrew yẹn ni wọ́n sọ di Ivrit lára Hebrew tẹ̀ náà sọ nínú àwọn ibi Genesis chapter 9 chapter 10 or chapter 8 9 or whatever ẹ̀ma ni wọ́n sọ pé Iba son of Peleg Eba yẹn kọ́ Ẹ̀vẹ̀ Ifẹ̀ Ẹ̀vẹ̀ ní orúkọ Ẹ̀vẹ̀ tọ́pẹ̀ ní Eba yẹn Ifẹ̀ ní Ẹ̀vẹ̀ ní òun lẹ títí tẹ́fi dìgbà tẹ́fi dá àwọn ilẹ̀ tó ń pè náà pè ní Nínéfè ní Ẹ̀vẹ̀ ní inú ilé Ẹ̀vẹ̀ nínú ilé Ifẹ̀ ní ìtumọ̀ ẹ̀ mú yẹn dání ẹ máa rí gbogbo àwọn ẹ̀rí yẹn kẹ́ máa fi pọ̀ ẹ̀yin Yorùbá àti gbogbo àwọn ọmọlúwàbí tó kù gbogbo ọmọ Ísírẹ́lì gbogbo Biafra gbogbo yín pátápátá ọmọlúwàbí ni gbogbo yín pátápátá ọmọ tó lúwàbí ẹ̀yin là àyànfẹ́ Ọlọ́run ọba tó bẹ̀ tẹ́nìkan bá ti kọ́ fẹ́ ya ẹ̀yin àti àwọn kò ṣeé ṣe Fúlàní ẹ̀ ní òsì lára wa fún àwọn ọmọ Misraim àwọn ọmọ Ham Kemet tó ń pọ́n lòdì sí wa àwọn Ham kan lè ti wà lọ́wọ́ nífẹ̀ẹ́ wa kẹtù fi sọ́kàn àwọn Ham wọ́n tún wà wọ́n tún nífẹ̀ẹ́ wa tó yẹ pé ìwà dáadáa ni wọ́n ń wù ṣùgbọ́n àwọn Fúlàní ó ti pẹ́ ó yẹ pé wàhálà àwọn ti pọ̀ jù ó pẹ́ tó ti ń lé wa kiri tó òun á kiri ká sáré wo àwọn àkọọ́lẹ̀ nínú èdè tipẹ́.
tó bẹ́ẹ̀ ṣe rí báyìí ẹ rí i pé Psalm 80 náà lélẹ́yìn Psalm 80 òun náà ní tá a kà nínú King James version. Nínú version eléyìí wọ́n gbìyànjú láti fi àwọn orúkọ Ọlọ́run bí wọ́n ṣe bó ṣe yí àwọn pè wọ́n pè ní Yahweh níbí. Àwa mọ̀ pé Yahweh ní ìtumọ̀ ẹ̀. Àkọọ́lẹ̀ tó jẹ́ orúkọ Ọlọ́run mẹ́rin ni Yah. Èyí wà ń bẹ̀. Ìtọ́pọ̀ ní w ní èyí tó wá parí ẹ̀ ó ní tó parí ẹ̀ Ọ̀yọ́ ẹ̀fẹ̀ Ọ̀yọ́ àìfẹ̀ Ọ̀yọ́ ọmọ ẹ̀fẹ̀ ya ẹ̀fẹ̀ ohun tí ó ń dá oníṣẹ̀dá gbogbo ọmọ ẹ̀fẹ̀ gbogbo ọmọ ìfẹ́ àti gbogbo ẹ̀dá aláyé. Mo kàn fi eléyìí ṣàpèjúwe fún yín nínú version yìí tí ó wà níta tó ṣe é wá. Eléyìí wọ́n pera wọn ní Hebrew Roots Translation Hebrew Roots Translation làwọn lè pera wọn. Tó wá lọ sí ibì kan nísìnyí Hebrew Old Testament Transliteration Holy Name King James Version. Eléyìí ní èdè tí wọ́n pè ní Modern Hebrew àkọọ́lẹ̀ Modern Hebrew. Wọ́n ní àwọn sins àwọn ẹgbẹ́ kan lẹ́yìn ìgbà tí Jerusalem ti ń wó tó ti kù díẹ̀ sáwọn ìgbà yẹn ni àwọn kan tó ń kàkọ́lẹ̀ wọ́n ṣe àwọn eléyìí bá a ṣe ń kọ ọ̀rọ̀ Yorùbá ní alifábẹ́ẹ̀tì táwọn òyìnbó mú wá fún wa ṣùgbọ́n táwa yàn díẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí ṣe kọ́ kínú wọ̀nyí tó máa ń yàn ìdí ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ní yíyán nídìí ó dẹ̀ tún ní lápè lókè láwọn ibì kan bíi sí àti ṣí orin wọ̀nyí níbí. Ìyẹn fi hàn wá pé àwọn èdè tiwa ni ṣùgbọ́n ká sì fìyẹn lẹ̀ náà. Psalm 80 yẹn òun náà ni o ẹ kí n gbìyànjú láti jẹ́ kó tóbi sí i. Bí mo ṣe sọ níbi ní ìsìn báyìí tá bá fẹ́ sọ pé lámúrín lé odò lé ọ̀nà lí yẹn òun ní o àwọn òyìnbó yẹn túmọ̀ ẹ̀ sí lamed ọ̀rọ̀ yẹn lamed òun ní lí lọ́rọ̀ tó wà yìí òun ní prefix to for towards belonging lí òun ní. Nísìn ọ̀rọ̀ yẹn nosak a primitive root glitter from afar. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí bó ṣe wà ní ìsìn ẹni tá a fẹ́ mú jáde fún yín ní èní gangan torí kò sẹ́ni tó fẹ́ kọ́ yín ní èdè Hebrew léèní. Ẹ máa rí Ephraim ni wọ́n túmọ̀ níbí. Ephraim ni wọ́n túmọ̀ níbí òun lélẹ́yìí. Ephraim àwọn mọ̀ pé ẹ̀yin ẹ̀fẹ̀ ìra yìn mí ní eléyìí. Ó fi hàn pé nígbà tí wọ́n kó wọn lọ ní Psalm 80 tá a kọ pé ẹ̀yin ni wọ́n kó lọ òun ni náà ni ló tún tọ́ka sí. Wọ́n yẹn tọ́ka sí fún yín pé O Lord God tí wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan yẹn kò sí O Lord God nínú àkọọ́lẹ̀. O Elohim O Elohim Elohim òun ni kò sí O Lord God ṣùgbọ́n wọ́n á fọ́ sí wẹ́wẹ́ wọ́n á fún ká wọ́n á ní O Lord God nínú English yẹn ṣùgbọ́n O Lord God yẹn àwọn òyìnbó ń pera wọn ní Lord ẹ̀bá mọ̀ láwọn England yẹn wọ́n pera wọn ní Lord kọ́tọ́ sọ nǹkan díẹ̀ wọ́n láwọn ti di gods so bí èrè àrífín ni wọ́n fi ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ṣe gbogbo nǹkan tó ṣe àrífín ni
wọ́n fi rin olúwa fín ni tí wọ́n lè pera wọn ní Elohim wọ́n mọ̀ pé ojú á tì wọ́n ṣe. tó àwọn ọ̀rọ̀ orúkọ tó yẹ ká máa lò ní àwọn àdúrà yín ní Elohim, Elédùmarè, Elohim mi wá, òun ni ìtumọ̀ Elohim. Elédùmarè òun ni èlì tí ẹnìkankan ò lè dù ipò àṣẹ pẹ̀lú. Ó ní èlò olú alágbára tó ní odù tí ò ní ààrẹ tí ò lè tán. Ó ní èlì ọlọ́run ọba alágbára, ó ní èlì tí tó mọ adé ààrẹ. Gbogbo ìtumọ̀ Elédùmarè nìyẹn. kàtẹ́ fi ń sọ pé Elohim ló yẹ kẹ́ máa lò, oh Lord Elohim ní kẹ́ máa Elohim mi wá. wọ́n dẹ̀ tún fẹ́ pe orúkọ ọlọ́run ọba níbẹ̀ yẹn, òun ni ọ̀rọ̀ mẹ́rin yẹn, àkọọ́lẹ̀ mẹ́rin tó ń sọ di òun ni wọ́n pè ní wọ́n ní Yahweh. òun ni sì wọ́n ní Yahweh, ṣùgbọ́n òun ni àwọn pè ní Yod He Va He. àwọn ò mọ ọ̀rọ̀ wa pè, àwọn ní Yod He Wa He, àwọn fi sọ pé Yahweh ní orúkọ ọlọ́run. èdè tiwa ti bí abínibí tiwa òun ni Yahweh. torí orúkọ ọlọ́run ó fi àwa sínú orúkọ ara rẹ̀. àwa ní ẹ̀fẹ̀, àwa ní ìfẹ́, òun ni Ọ̀yọ́ ìfẹ́, òun ni tó dá wa, orúkọ tó fún wa nìyẹn, pé orúkọ òun ó ní òun ní Ọ̀yọ́ ẹ̀fẹ̀, Ọ̀yọ́ ẹ̀fẹ̀, Ọ̀yọ́ ẹ̀fẹ̀, Ọ̀yọ́ ha ẹ̀fẹ̀, òun lòun dá wa. wọ́n àwọn ò mọ yìí, torí bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ sí 2 Chronicles chapter 12. 14, let me see. Lẹ́kọ̀ọ́ sáré lọ síbẹ̀ kíákíá. Kí n wo ibi tá a fẹ́ lò fi wá yẹn. Second Chronicles chapter 7 and 14. 2 Chronicles chapter 7. Second Chronicles chapter 7. We'll lọ sí verse 14. Thomas sọ pé John 3:16 gbogbo àgbáyé ló bá ń sọ̀rọ̀. Táwọn Christian gbogbo àwọn oríṣiríṣi wọ́n á nàka sí ọ̀rọ̀ yìí, wọ́n wá gbà pé àwọn fẹ́ gbà ládùúrà. Wọ́n kàn gbà á lẹ́nu, wọ́n á sọ lẹ́nu bẹ́ẹ̀ yẹn, wọ́n á dẹ̀ kúrò ń bẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tó dì mọ́ wọn ò lè ṣe, torí pé nínú Kristẹni ẹ̀sìn yẹn o, òótọ́ tó yẹ kán ṣe kò hàn ṣe, kò sí lára ẹ̀sìn yẹn. Nǹkan tó kọ sílẹ̀ ló Bíbélì yẹn wọn ò ṣe. Nǹkan tó wù wọ́n táwọn olórí Kristẹni àwọn ọ̀tọ̀rìnwá àwọn òyìnbó yẹn tó ṣe tó wù wọ́n ni wọ́n kàn fi sínú ẹ̀sìn fún wọn. Kì í ṣe nǹkan tó wà nínú àkọọ́lẹ̀ ìwé tó gbé kiri, torí wọn ń ka àwọn ọ̀dẹ̀ mọ́, wọn ọ̀dẹ̀ ṣe nǹkan tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. 2 Chronicles chapter 12 verse 14 sọ pé, if my people which are called by my name shall humble themselves and pray. Ó ní tí àwọn ènìyàn mi, Olúwa alágbára ló ń sọ̀rọ̀ yìí o, Ọlọ́run ọba alágbára ni o. Ó ní and verse 12 sọ pé ó ní and the Lord, ṣùgbọ́n àwa mọ̀ pé and Elohim appeared to Solomon. Ọ̀kákú dárúkọ wọn pé and Yahweh appeared to Solomon by night and said unto him, I have heard your prayer. I have chosen this place to myself an house of sacrifice. Another thing tún ni, tí a bá ń gbàdúrà tí ààyè gbà wá, tí kò ṣe pé bóyá ibi tó há mọ́ tá àmọ́ ibi tá a wà tí àbí tí wọ́n pé pàjáwìrì, tó bá jẹ́ pé ìgbà tá a ní ààyè tẹ́ pé ààyè àsọ̀tọ̀ fún àdúrà, tí a bá fẹ́ gbàdúrà, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kìrìsìtẹ́nì yín tẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ tẹ́ ṣe gbàgbọ́, wọn kọ́ yín nìyẹn. ṣùgbọ́n àkọọ́lẹ̀ tó wà nínú ìwé fún ẹ̀yin ọmọlúàbí, nǹkan tí àwọn tó ń pè lárúbáwá àwọn Islam gbogbo tó ń yálò
táwọn kọjú sí mẹ́kà táwọn tẹ̀ ń kọjú sí mẹ́kà ibi tí wọ́n kọjú sí ibẹ̀ ibi tó gbé kàbá àwọn sí ibẹ̀ kọ́ ló wà tipẹ́ tẹ́lẹ̀ wọ́n ti gbé káàkiri ibi tó wá tó jàjàdé tó jàjàjà tán dé tó wá tún wọn dé ló wà ń bẹ̀ ń sìn tó wọ́n kọjú sí ibẹ̀ yẹn fi ń gbàdúrà ibi tó yẹ kó máa gbàdúrà sí gangan Mount Seir ní Petra ní ibi tó yẹ kó máa gbàdúrà tó yẹ kó máa kọjú sí ibẹ̀ gangan ní ibi tí orísun ibi tó yẹ kó máa kọjú sí wà kì í ṣe mẹ́kà tó wà mẹ́kà tó ń kọjú sí ibẹ̀ kọ́ ló yẹ kó máa kọjú sí ọ̀rọ̀ tí wọ́n nìyẹn anyway Olúwa sọ pé tí a bá fẹ́ gba nǹkan tá a bá lọ sí 2 Chronicles chapter 12 yìí tẹ́ bá kà dáadáa láti bẹ̀rẹ̀ yẹn ẹ máa rí pé ó sọ pé tẹ́ bá ti kọjú sí ibẹ̀ yẹn ibi ilé tí Ṣólómọ̀ kọ́ ìṣe ló mọ̀ ó mọ gbogbo ìṣe Olúwa ó ní ìmọ̀ orúkọ ìtumọ̀ kì í ṣe Solomon ìṣe ló mọ̀ lórúkọ ẹ̀ ó ní tẹ́ bá ó ní tó Olúwa sọ fún ni pé táwọn èèyàn tó bá kọjú sí òun tó bá nawọ́ síbẹ̀ tó kọjú síbẹ̀ wọ́n bá ṣe àdúrà sí ibi ilé tó kọ́ yẹn wọ́n máa gbọ́ àdúrà yẹn lẹ́ni ọjọ́kọ́jọ́ ibikíbi wọn bá àfọyọ́ká sí gbogbo àgbáyé oníwọ̀n á gbọ́ ọ̀rọ̀ wọn. ó ní for now have I chosen and sanctified this house that my name may be there forever and my eyes and my heart shall be there perpetually. so ẹ máa kà yẹn fúnra yín gbogbo yòókù rẹ̀ bọ́tí tí mo fẹ́ lọ sí nísìnyí mo ti kúrò lórí ẹ̀ ní Psalm 40 verse 14 2 Chronicles chapter 12 and 14 no 2 Chronicles chapter 7 and 14 2 Chronicles chapter 7 14 náà tá a bá bọ́ síbẹ̀ ní ìsìn ẹ máa rí pé Olúwa sọ pé if my people kò sọ pé if the whole earth kò sọ pé if all the people on the world only if my people torí tá a bá lọ sí Deuteronomy chapter 7 ibẹ̀ ló ti yà yín sọ́tọ̀ pé ẹ̀yin sẹ́ wọn yà yín sọ́tọ̀ ni ọmọlúwàbí mo fẹ́ yín ni èmi mo fẹ́ yín kì í ṣe pé tó pé ẹ ṣe wà dáadáa kì í ṣe pé ẹ̀yin lẹ mọ̀ nǹkan ṣe jù kì í ṣe pé ẹ̀yin lẹ pọ̀ jù nígbà yẹn ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ yín mo yà yín sọ́tọ̀ ó wá pè yín ní my people gbogbo bí ṣíṣíṣí tó ti pè yín bẹ̀ ó wà ànilọ́wọ́ ó ní if my people which are called by my name mo fi hàn yín níbí mo ní Yahweh tọkọ yìí kì í má sì mí Yahweh tọkọ níbí báyìí òun ní Yahweh làwọn túmọ̀ síbí ṣùgbọ́n Yahweh Ọ̀yọ́ Yahweh ní gangan ní ìtumọ̀ nǹkan tó yẹ ń bí tó yẹ kán kọ tó ṣe kọ Yahweh síbí Yahweh ló yẹ kán kọ Ọ̀yọ́ Yahweh ẹni tó dá Ifẹ̀ ẹni tó dá gbogbo wa pátá òun ní orúkọ ẹ̀ ní Yahweh Ọ̀yọ́ Yahweh tá bá padà lọ sí 2 Chronicles yẹn nísìn ó ní if my people àwọn ènìyàn mi tí a fi orúkọ mi pè nítorí pé orúkọ wa wà lára orúkọ ọba Àbáyọ̀mí Ọ̀yọ́ Ifẹ̀ àwa dẹ̀ ní Ifẹ̀ àwa ní Ifẹ̀ Ọ̀yọ́ Ifẹ̀ àwa ní Ifẹ̀ àwa ní Yorùbá àwa ní Yàrí Àbá ó ní àwa ó ní tí a bá ó ní àwọn èèyàn òun tòun tí a pè nípa orúkọ òun tí a bá rẹra wa sílẹ̀ tí a gbàdúrà tí a wá ojú òun tá a kọ̀yìn kúrò ní ọ̀nà burúkú àrékérekè wa òun ó gbọ́ láti ọ̀run òun ó dáríjì ẹ̀ṣẹ̀ wa òun ó sì tún ilẹ̀ wa ṣe. nípa èyí ni pé gbogbo àwọn lọ́balọ́ba burúkú àwọn òṣèlú burúkú àwọn kótìlétà àwọn agbénisìn gbogbo àwọn jínigbé gbogbo oríṣiríṣi nǹkan wọ̀nyẹn gbogbo pé kán gbé nǹkan kó má dáa tó àbí kí òtútù pọ̀ jù àbí nǹkan kíkà àbí àrùn dé kí irọ́ Olúwa lágbára á dáàbò bò wá ni àwa ló yà sọ́tọ̀ lórí gbogbo ilẹ̀ àgbáyé. ẹ̀yin èèyàn mi mo máa fi ìkàlẹ̀ sí iṣẹ́ yẹn ní bó ṣe lọ gan gbogbo wa láti rí ẹni tó bá fẹ́ yé á jẹ́ kó yé òun kíní yìí ó dà ìfọ̀ràn ìbúmọ̀ bá ṣe ṣe yóò dàbí pé tá a bá ṣe tán ó ní bó ṣe máa gòkè sí
inú ayélujára tẹ́ máa rí wò. Tẹ́ bá ti rí ṣe kẹ́ ẹ gbà á lẹ̀, àwọn áàpù wà lóṣooṣù tẹ́ lè gbà á lẹ̀, kẹ́ wá máa dá dúró àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn, kẹ́ máa wádìí. Pàápàá jùlọ náà alágbára Ọlọ́run a máa tẹ̀ síwájú. Nǹkan tọ́nà bá ti gbé sí mi lọ́kàn àmọ́ àbújáde. Nísìn nínú description nínú fídíò yìí mo sọ pé mo máa tọ́ka sí ipe alágbára òjàngbára tí Olúwa gbódìde fún wa. Mo sọ fún yín pé Psalm 80 mo ní olùgbàlà pátápátá gbà náà sì ni àsọtẹ́lẹ̀ yẹn wà fún. Tí wọ́n kà á nínú 2 Ezra pé aláṣẹ alágbára máa dìde láàrin wa, pé fọ̀fọ̀ àṣẹ àti agbára ló máa jáde lẹ́nu ẹ̀, iná gan jáde lẹ́nu ẹ̀, àrá jáde lára ẹ̀, àkà àrá àti iná àti gbogbo ẹ̀ àti ìjì. Nọ́mbà 1 akẹ́kọ̀ọ́ wò ẹ rí i pé tẹ́ bá ṣe oríkì bíi Ṣàngó àti Ògún tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé àwọn ohun pé ó para pẹ́ nǹkan tí wọ́n júwe síbẹ̀ yẹn. Nígbà kẹ́ mọ̀ ní pé àwọn bí Ògún bíi Ṣàngó wọ̀nyẹn, àwọn ẹ̀dá òòṣà oríṣà wọn Olúwa ṣà wọn dá, ó specially dá wọn oríṣà wọn dá. Olúwa alágbára òun ní orí, Elédùmarè ní orí. Tá bá sọ pé orí, Ọlọ́run ọba Elédùmarè òun náà tún tọ́ka sí. Oríṣà wọn dá, oríṣà dá. Kò mean pé God kan pé àwọn kan lè náà believe kan worship pé God ti wọn nìyẹn, no. Torí òrìṣà yẹn gan tó bá fẹ́ kì í á sọ pé ìgbà tó lọ sọ́dọ̀ Elédùmarè. So Yorùbá sọ fún ẹ pé òrìṣà yẹn ó ga ju Ọlọ́run ó Elédùmarè pé òun ní in place of no. Yorùbá gangan tó mọ nǹkan tó wọ́n sọ tó mọ nǹkan tó ṣe, wọ́n mọ̀ ẹ́ pé òrìṣà Elédùmarè ló dá. Ìránṣẹ́ ni tó pè ní màláìkà nínú ìtumọ̀, tó pè ní messenger, servant, angel, administrator, ruler, òun ni gbogbo wọn. Iṣẹ́ tó wọ́n dẹ̀ fẹ́ ṣe, Ọlọ́run máa ń fún wọn ní agbára tí wọ́n á fi ṣe iṣẹ́ yẹn fún irú nǹkan tí wọ́n nídìí níbẹ̀. Tó bá jẹ́ ogun náà fẹ́ jà ni o, bọ́ jẹ́ pé ìlò nǹkan ni wọ́n nídìí ni o, bí wọ́n fẹ́ jẹ́ kí omi pọ̀ ni o, wọ́n nídìí oúnjẹ ni o, wọ́n nídìí igi o, wọ́n nídìí èso ẹ̀bí ẹ̀wà ni o, oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn àṣẹ tó pè ní àṣẹ powers, manifestation, electromagnetic manipulative tendencies and abilities. Gbogbo àwọn kan bẹ́ẹ̀ ni Ọlọ́run fún wọn láti ṣe. Àwọn ọ̀rọ̀ tó òyìnbó tá a dàjọ nísìnyí tó dàbí pé kíní yẹn, èdè wa kò lọ síwájú tó fún àwa tá ń bẹ nísìnyí láti lè ṣàpèjúwe ẹ̀, àti pé àwọn nǹkan tá ń lè lò ní ìpèdèfọ̀ tí ayé ti tẹ́lẹ̀ wá, ó ti lọ pẹ̀lú àwọn tó ti pa kan tó ti kó lọ rí. Nígbà tí gbogbo àwọn òyìnbó dé, gbogbo àwọn òkùtàn kan tó máa ń pè tán wọ́n ń sọ̀rọ̀ débẹ̀, wọ́n tó ìwé gbogbo àwọn àlùfáà, àwọn wòlíì, àwọn òjíṣẹ́, àwọn dókítà, àwọn olùkọ́lé, àwọn olùkọ́ni, gbogbo àwọn ajogun, gbogbo àwọn onímọ̀, wọn alákọ̀ọ́lẹ̀, gbogbo àwọn adáṣe tó máa ń dá nǹkan, tó máa ń mọ nǹkan, àwọn tó invent nǹkan, tó mọ nǹkan tó ń ṣe àdáwọ́ṣe, gbogbo àwọn yẹn làwọn ìbò yẹn wọ́n pa ìtàn pa wọ́n kó láwọn èrè tó máa kó tọ́nà wọn ṣe àwọn iṣẹ́ yẹn sí ilẹ̀ tiwọn. Gbogbo àwọn Salmanisa, àwọn Syrian king wọ̀nyẹn, gbogbo wọn yìí láti ṣe ni wọ̀nyẹn. Àwọn Gíríkì, Rómánì, nǹkan tí wọ́n ṣe ni wọ̀nyẹn. Ọjọ́ táwọn máa ka irú Maccabees, nítorí pé ní Maccabees, nígbà tí a bá kà á, ẹ máa rí pé tó ń sọ pé Matityahu ọmọ Yehuda ni wípé he called himself Maccabi. Then he began to wage war against the Greeks and began to overcome them. So ẹ máa rí pé Maccabees tó ń sọ yẹn, Maccabi kan Maccabi ló pera wọn ní Maccabi, Maccabi, màá yẹ ọwọ́ mi ká mi, màá ká ibi ẹ̀, màá borí ló pe orúkọ rẹ̀, òun pe orúkọ ara ẹ̀ níbẹ̀ ni Yorùbá ni Maccabi. Wọ́n ní pé Judah, tribe of Judah kan, kò sí Yehuda ayé, àwa ní Yehuda ayé, Yehuda. Ibi tó ń pè ní Waida, tó ń pè ní Wida, ibi táwọn ọba àti àwọn ìran Yehuda tó pọ̀ tó ń dúró sí kan ní àwọn ìgbà kan nìyẹn. Ó ní àwa Yehuda ní ń tó ń sọ. Àwọn ìbò àti àwọn tó kọ ọ̀kọ́lẹ̀ wọn ò lè kọ́ náà pé Waida.
Oh, in French, I know we da. That is yes, the ida. That is yes, is the aida. The yes, Yehuda. Àwọn pè ní we da. Àwọn ìbò wá ti gba pé why da because ọ̀rọ̀ yẹn bó ṣe ká fún oyin Yehuda wọ́n pè pé why da. Wọ́n fi sọ lọ́wọ́ kan bó ṣe bá kúkú kan jẹ́ da nǹkan rú. Ẹnìkan wá lọ síbẹ̀ wá lọ bèèrè lọ́wọ́ pé well, you people will call àwọn bèèrè lọ́wọ́ ará wa tó jẹ́ bí àwọn màmá Ògbómọ̀ṣọ́ kan tó bọ́yá tó ń gbé ní ìlú ibi tó ń pè ní wáìdà nísìn wọ́n lọ bèèrè lọ́wọ́ pé when you ever called awásọ ìbò sí wọn ask her was she ever called Judah was she ever called Jehuda àwọn máa ń pẹ́rọ àwọn òjẹ́ Judah rí oúnjẹ wọn o tó tá máa sọ nìyẹn ìwọ sọ bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n pè yín ní Yehuda rí àbí wọ́n ṣe pè yín ní èso Judah tí wọ́n pè yín bẹ́ẹ̀ rí àwọn á dáhùn pé bẹ́ẹ̀ ni pé báyìí ibi báyìí làwọn ti wá ní ìlà fi ilẹ̀ dé o nísìn kí wọ́n parí ohun tá a kà yìí ó tọ́ka sí Mèṣíà gangan alágbára jùlọ pátápátá tí ó padà bọ̀ ló fún gbogbo di àgbáyé pẹ̀lú bọ́lọ́run ṣe ti ń ṣe bí àwọn Gideon Ìgèdèọ́n àwọn Ṣìmṣọ́ọ̀hún Samson àwọn Yèṣúà ọmọ Núhù bọ́n ṣe dìde tí Olúwa rú wọn ní agbára tó ṣe wọ́n lọ́wọ́ ọ̀tún òun bẹ́ẹ̀ ni Olúwa ti tọ́ka sí Sunday Ìgbòho kò ṣe sí nǹkan kan tí ó ṣe kò ní ṣìṣe àbúrò ò ní bá ìmọ̀ràn ọ̀tá ò ní mú ọ̀tá ò ní láyọ̀ lórí ẹ̀ ọ̀tá ò ní rẹ́rìn ìṣẹ́jú kankan nítorí Sunday Ìgbòho wọn ò ní rí ṣe Olúwa ló gbé dìde a ti fi hàn yín ṣáájú gbogbo àwọn tó ń gbé nísìnyí tó wọ́n ń gbé kiri a ti fi hàn yín a ti fi sára àwọn akọni àti gbé jáde nínú àgbékalẹ̀ wa ní ọdún tó kọjá rẹ́dì pé kẹ́wò àwọn àṣà alágbára tó Olúwa gbé jáde fún yín nì Olúwa ló gbé dìde kò rẹ̀ sí nǹkan kan tó fẹ́ mí òun fúnra rẹ̀ ò lè ṣe ra ẹ̀ torí àwọn akọni oríṣiríṣi ó máa ń ṣera wọn ayọ̀ mọ̀ kán sì jẹ kán sì mu kán gbá bo alábo àbí obìnrin tí ò yẹ kán fàyà lù tá fètà rẹ̀ káṣá àbí ẹni tó wà nínú ilé wọn á kó ọwọ́ bọnú ilé fún wọn àbí káwọn kan gbá àbọ̀dè wọnú ilé àbí kéèdì díẹ̀ ẹnìkan wọnú ilé kì í ṣe pé ẹni gan kì í ṣe pé bóyá ó kórìíra olóyè Sunday o ṣùgbọ́n ara lé wọn ṣùgbọ́n kò wá dira mú dáadáa ní gbogbo ìgbà ó wá lọ tú alẹ́ níbi kan ẹni ẹ tó wá láti lé wọn ẹ wọ́n wá àwọn ọ̀tá wá wọ ara ẹ̀ wọ́n gba ara ẹ̀ fi ṣiṣẹ́ wọ́n gbàbọ̀dé wọnú ilé kì í ṣe pé ó fi kàṣẹ́ o bọ̀tọ̀ ó gba ara ẹ̀ gbàbọ̀dé wọnú ilé wá àwa ṣe èèyàn léṣe àbí pé bóyá lẹ́nìkan wà tí àwa gba ọ̀dà àwa lọ dáràn bí kan a ní òun Sunday Igboho lè òun dẹ̀ ṣe òun kàn pààyàn dànù pé kò sí tó lè mú òun lágbára bá wa ṣe bẹ́ẹ̀ sí lọ́rùn rárá o kò ní ṣẹlẹ̀ gbogbo èdì gbogbo ẹ̀fún gbogbo ìjìkìjì gbogbo ìmọ̀ràn kọ̀ràn kò sí ìkankan tó máa ran olóyè Sunday Igboho Sunday Adéyẹmọ Ọlọ́run Elédùmarè ó dúró ó mú dání ó rò ní àṣẹ àti agbára òun ló gbé dìde yóò sì dáàbò bò kò sì sí ohun kankan tí ó ṣe ohunkóhun ní púpọ̀ lọ́kan ní àpapọ̀ àbí ní ẹyọyọ kò sí gba òtòun àtọmọ wọn ò ní ti bí ọmọ wọn ò ní ti bí aya wọn ò ní ti ti ẹbọ àbúrò tàgbà tẹ̀gbọ́n ti àwọn ará ìlú tààrà ilé kò síbi kan tá a fi mu tó bá ní wọ́n mú ní ọ̀la ni wọ́n mú Ọlọ́run Elédùmarè ló gbé dìde àkọọ́lẹ̀ wà a máa kà fún yín kì í ṣèmi àwọn kan gbógun wá bá wa wọn náà ni wọ́n ti ń dé yìí ẹ ti rí pé gbogbo ìlú wa tá à ń gbé kò sí odi tó yí wa ká àmọ́ odi yí wa ká mọ́ láyé ìgbà tẹ́lẹ̀ ká máa ń mọ odi yí ìlú wa ká nígbà tá à ń gbé ní Jerusalem gangan nígbà táwọn kan wa tá à ń gbé ní Jerusalem kó gbogbo wa kọ́ la gbé ń bẹ̀ nígbà kan náà nígbà táwọn kan tiwa tá à ń gbé ní Jerusalem àmọ́ odi yí ìlú yẹn ká ṣùgbọ́n àwọn Rómọ́nì wọ́n gbógun tì í ọ̀tún wọn wò nígbà táwọn ti ṣerú yẹn gbogbo àwọn odi tá a kọ mọ́ àwọn ìlú bí Ilé Ifẹ̀ ayé àtijọ́ even Benin ìgbà kan wọ́n mọ odi Great Wall of China kò tó odi tó yí gbogbo Benin ká kò tó ìgbà tó ràn míyàn tó jọba ń bẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn
a kọ́ òdì mọ́ torí pé ó ti wá sọ pé òdì kí òdì òkan ò tiẹ̀ ṣe nǹkan tán wọ́n tó a lè gbàbọ̀dé náà ṣùgbọ́n àní kò jẹ́ àwa kọ́ òdì mọ́ àwa ń gbé ní àlàáfíà pé Olúwa ni kó máa ṣọ́ wa. Àkọọ́lẹ̀ fi hàn wá pé nígbà tí wọ́n máa dé wá bá wa tó ń yí wa ká àwa tá à ń gbé ní àlàáfíà fúnra wa tá à wá àwọn èèyàn wa ò wájà ẹnìkankan gbogbo àwọn àgbẹ̀ wọ̀nyí ṣé wọ́n wájà ẹnìkankan ṣáà Yorùbá ń tọ́ ẹnìkankan ni Yorùbá ò tẹ́ ẹnìkankan Yorùbá ń jẹ tí ẹ̀ ní mẹ́lọ́mẹ́lọ́ àṣà tí Olúwa fún wa ní àwọn òfin tó fún wa kí mo sọ wíkẹ́ lọ kà gbogbo ìwé Exodus Leviticus Deuteronomy àti Number pé kẹ́ lọ kà ẹ máa rí gbogbo àwọn òfin níbẹ̀ gbogbo bólúwa ṣe fún ẹ máa fi mọ̀ pé ìdí tá a fi jẹmọ lọ́wọ́ gbogbo pé kán dọ̀bálẹ̀ ó gbà ń bẹ̀ ẹ̀ẹ̀ká ni gbogbo pé kán dájọ́ tó dákú fọ́mọ lọ́jọ́ mẹ́jọ kan ṣèkó ohun ibẹ̀ wà ń bẹ̀ gbogbo pé à ń ṣúpọ̀ pé àwọn ọmọ bàbá àwọn ìyá àbí ọmọ bàbá wọn wà lọ́kùnrin ìkan wá wà tí kò tí ìbímọ tó wá kú ó wá láàbúrò àbúrò ẹ̀ ni wọ́n fi ọya àwọn àbúrò yẹn ni wọ́n tọ bàtà síwájú tó wọ́n mú kan bẹ̀ ó wà nínú bíbélì ń bẹ̀ nígbà àwọn wòlíì àwọn olùdarí kò sí èyí tó máa kà kan débẹ̀ ń bẹ̀ wọ́n tú iṣu inú wọn kòkó wọn débẹ̀ wọ́n yẹn rí àwọn òfin yẹn lòyìnbó sọ pé ó ti le jù wọn lè ṣe pé kó wọn nídìí òfin mọ́ pé àti kan òfin mọ́ àgbélébù wọn wá gbé àgbélébù ibo ni Olúwa sọ pé kẹgbẹ́ àgbélébù sọ́kó sáyà rí ẹ já gbogbo ẹ̀ dànù gbogbo ìgbélébù tó wà nínú ajá yín tẹ kó sọmọ ti sọmọ ẹ̀yà ẹ já gbogbo ẹ̀ dànù gbogbo àwòrán burúkú tó ń pè ní Jesus gbogbo nínú ẹ̀ ẹ lọ já gbogbo ẹ̀ dànù gbogbo ère gbogbo ìké tó Jesus gbogbo ẹ̀ Mariam kiri kan ẹ já gbogbo ẹ̀ dànù ẹ kó dànù kẹ jó gbogbo èdè Olúwa bínú sí yín fún ẹ̀yin tẹ́ bá gbọ́ tẹ́ ẹ gbà tẹ́ ẹ ṣe ìyàlẹ́ fúnra yín o àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ó ń dénú ẹ̀ tó dodidi o a ti sọ fún yín àwọn gbogbo àwọn tó ń lépa Field Marshal Sunday Adéyẹmọ tá a mọ̀ sí Sunday Ìgbòho gbogbo àwọn tó ń lépa ẹ lọ tọwọ́ burúkú yín ẹ lọ tọ ẹtẹ ẹ bọ aṣọ kẹsọ ẹ dọwọ́ yóò kẹ bínú ṣe ń bí inú kùnkùn tó ń ṣe kẹ gbárùkù tí kẹ ràn lọ́wọ́ ni o àtọba àti ìjòyè àti alágbára òṣèlú ẹ̀yin tẹ́ wà ní ìjọba tòkè wá tẹ́ pé jíjẹ yín tẹ́ ń jẹ nìkan lè jẹ́ kẹ́ ẹ̀rọ ọ̀kan àwọn bí àwọn tó máa ń jáde wá tó máa wá sọ wọ́n wá gbẹnu olórí sọ̀rọ̀ tó ti jẹ ọmọ kóòtù jíire ni ká tún jáde síwájú wa táwọn sọ̀rọ̀ burúkú pátápátá ẹnìkan sọ pé he has spoken on it ṣé spoken on it ni ó máa túbọ̀ fún àwọn tí wọ́n pa èèyàn wọn ni ṣé spoken àbí done something for it ló yẹ kó ṣẹlẹ̀ ẹnìyẹn mọ́ra ẹ o ìkìlọ̀ rẹ o Elédùmarè ọba láṣẹ ó wà fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrì ọmọlúàbí gbogbo ọmọ Ísírẹ́lì ẹ̀yin Ísírẹ́lì Elédùmarè gbogbo ọmọ Éfráímù gbogbo Yèhúdà gbogbo ọmọ Jerúsálẹ́mù Olúwa wà pẹ̀lú yín o wá ṣàánú fún wa o wá dáàbò bò wá o Ọlọ́run ṣeun o Elédùmarè wà pẹ̀lú yín o ètò yìí náà ti tán báyìí ṣùgbọ́n yóò gòkè sínú afẹ́fẹ́ ní ìsinyìí tó wọ́n máa fi tó bí àwọn ìṣẹ́jú díẹ̀ ó máa wà fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá gbọ́ kó wò ó kó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ló wá ṣọ́ wa o Elédùmarè ṣeun o.